lọ́dọ̀ rẹ. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí ayé o. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí ayé o lèmi ò mọ̀ yìn ọ́. Títí ayé lèmi ò mọ̀ gbé ọ̀gá o. Títí láí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ bàbá. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ ọmọ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ mímọ́. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ mẹ́ta lọ́kan ìsí. Láí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Ẹ bá mi yìn Olúwa o, hallelujah. Ẹni bàmúrè Jésù kó bá mi gbéga o. Ẹ bá mi yìn Olúwa o, hallelujah. Ẹni bàmúrè Jésù kó bá mi gbéga. Ẹni bàmúrè rẹ̀ kó bá mi gbéga o. Ẹni bàmúrè rẹ̀ kó bá mi gbéga. Ẹ bá mi yìn Olúwa o, hallelujah. Ẹni bàmúrè Jésù kó bá mi gbéga. Ẹ bá mi yìn Olúwa o, hallelujah. Ẹni bàmúrè Jésù kó bá mi gbéga. Ẹ bá mi yìn Olúwa o, hallelujah. Jésù. Ẹni bá mọ̀rẹ́ rẹ̀ kó bá mi gbéga o. Ẹni bá mọ̀rẹ́ rẹ̀ kó bá mi gbéga. Ẹ bá mi yìn Olúwa o, hallelujah. Ẹni bá mọ̀rẹ́ Jésù kó bá mi gbéga. Òun ló pa wá mọ́ nínú àjò agbègbè. Òun ló dáàbò bò wá lójú oorun wa. Òun ló bá wá là níwájú ọ̀tá gbogbo. Òun ló kó wá yọ nínú ogun ìkà ènìyàn. Ẹni bá mọ̀rẹ́ rẹ̀ kó bá mi gbéga o. Ẹni bá mọ̀rẹ́ rẹ̀ kó bá mi gbéga o. Ẹ bá mi yìn Olúwa o, hallelujah. Ẹni bá mọ̀rẹ́ Jésù kó bá mi gbéga. Ẹ bá mi yìn Olúwa o, hallelujah. Ẹni bá mọ̀rẹ́ Jésù kó bá mi gbé bàbá ga. Hallelujah rẹpẹtẹ. Jésù kó bá mi gbéga. Ẹni bá mọ̀rẹ́ rẹ̀ kó bá mi gbé bàbá ga. Kó bá mi yìn lógo mi Olúwa o, hallelujah o. Jésù mi gbéga. Tìrẹ lógo Jésù, tìrẹ lógo. Tìrẹ lógo Jésù, tìrẹ lógo. Ìfà mi òróró sọ̀rọ̀ lórí ògo mi. Tìrẹ lógo Jésù, tìrẹ lógo. Bàbá rere ṣe Jésù, tìrẹ lógo. Tìrẹ lógo Jésù, tìrẹ lógo.
ìgbà mi ò rorò sọ̀rọ̀ lórí ògo mi. Tìrẹ lógo, Jésù tìrẹ lógo. Tìrẹ lógo, Bàbá tìrẹ lógo. Tìrẹ lógo, ọba wọn bá tìrẹ ní. Ìgbà mi ò rorò sọ̀rọ̀ lórí ayé mi. Tìrẹ lógo, Jésù tìrẹ lógo. Bàbá rere Jésù tìrẹ lógo. Tìrẹ lógo, Jésù tìrẹ lógo. Ìgbà mi ò rorò sọ̀rọ̀ lórí ayé mi. Tìrẹ lógo, Jésù tìrẹ lógo. Ó ṣe mí lógo, ó ṣe mí lógo. Ẹni ẹlẹ́rìí alábìsà, ó ṣe mí lógo. Ó ṣe mí lógo, lógo. Ẹni ẹlẹ́rìí alábìsà, ó ṣe mí lógo. Ó ṣe mí lógo, ó ṣe mí lógo. Ẹni ẹlẹ́rìí alábìsà, ó ṣe mí lógo. Ó ṣe mí lógo, ó ṣe mí lógo. Ẹni ẹlẹ́rìí alábìsà, ó ṣe mí lógo. Mo fọpẹ́ fún ọ, mo fọpẹ́ fún ọ. Ẹni ẹlẹ́rìí alábìsà tó ṣe mí lógo. Mo fọpẹ́ mí lógo, ó ṣe mí lógo. Ẹni ẹlẹ́rìí alábìsà ó ṣe mí lógo. Jẹ́ ògo ló dé, ọjọ́ kan lórí ògo. Bàtà ògo ló wọ̀, aṣọ ògo ló fi bora. Iṣẹ́ tí aṣọ rẹ̀ kìkì ògo, kìkì ògo. Ajẹ́ ògo ló dé, ọjọ́ kan lórí ògo. Bàtà ògo ló wọ̀, aṣọ ògo ló fi bora. Iṣẹ́ tí aṣọ rẹ̀ kìkì ògo, kìkì ògo. Ajé ògo ló dé, ó jókòó lórí ògo. Bàtà ògo ló wọ̀, aṣọ ògo ló fi bora. Iṣẹ́ tí aṣọ rẹ̀ kìkì ògo, kìkì ògo. Ajé ògo ló dé, ó jókòó lórí ògo. Bàtà ògo ló wọ̀, aṣọ ògo ló fi bora. Iṣẹ́ tí aṣọ rẹ̀ kìkì ògo, kìkì ògo. Jésù ó ṣé o, ọba aláyọ̀ ó ṣé. Jésù ó ṣé o, ọba aláyọ̀ ó ṣé. Afúnimọ̀ṣirégún, akọ̀mọ́ ti kàlẹ́ yìí. Abánimúlẹ̀ mọ́dání. Jésù ó ṣé o, ọba aláyọ̀ ó ṣé. Jésù ó ṣé o, ó ṣé bàbá, ọba aláyọ̀ tiwa. Ó ṣé Olúwa, alátìlẹ́yìn wa. Ọba ti fún ni tí kì í ṣe ìmọ̀dání. Jésù ó ṣé o, ọba aláyọ̀ ó ṣé. Jésù wá dúpẹ́ o, ọba aláyọ̀ ó ṣé. Jésù wá yìn ọ́ o, agbanilágbàtàn ó ṣé. Jésù wá gbé ọ̀gá, olùbò fún wa ó ṣé. Jésù wá júbà rẹ, àmọ́ rírì rẹ láyé wa. Ìwọ la fún ni mọ̀ṣirégún, akọ̀mọ́ ti kàlẹ́. Afánimúlẹ̀ mọ́dání. Jésù ó ṣé o, ọba aláyọ̀ ó ṣé. Jésù ó ṣé o, ó ṣé bàbá, ó ṣé ọmọ, ó ṣé ẹ̀mí mímọ́. Mẹ́ta lọ́kàn ayé ológo. Ìwọ ló ń jẹ́ bẹ̀rẹ̀. Jésù ó ṣé o, ọba aláyọ̀ ó ṣé. Jésù àyìnbá o, mo ti tóbi rẹ láyé wa. Jésù àgbé ọ̀gá,
fún ìrànlọ́wọ́ lójoojúmọ́. Jésù àjúbà rẹ fún oore tó ṣe fún wa. Àwa mọ rírì rẹ láṣẹ yìn ọ́ lógo. Àmọ́ béèrè títóbi rẹ làwa ṣe gbé ọ̀gá. Ìwọ́ra fún ni mo ṣòro fún àfọ̀mọ́ tí ìkàlẹ̀ yìí. Abánimúlẹ̀ mọ́dà ni Jésù àníyàn o, ọba aláyọ̀ ó ṣe. Jésù ó ṣe bàbá. Ó ṣe Jésù wá o. Wọ́n ṣe règùn rárá. Títí kàlẹ́ yìí òun ní jẹ́bẹ́ wọ́n ṣe òun. Ọba aláyọ̀ ó ṣe. Gbogbo irun orí mi jẹ́ kìkì ahọ́n. Gbogbo irun orí mi jẹ́ kìkì ahọ́n. Kò tó láti ní bàbá lógo. Kò tó láti ní bàbá lógo. Kò tó bí gbogbo irun jẹ́ kìkì ahọ́n. Gbogbo irun orí mi jẹ́ kìkì ahọ́n. Kò tó rárá o. Bàbá lógo kò tó. Gbogbo irun orí mi jẹ́ kìkì ahọ́n. Gbogbo irun orí mi jẹ́ kìkì ahọ́n. Kò tó láti ní bàbá lógo. Kò tó láti ní bàbá lógo. Kò tó ní gbogbo irun orí mi jẹ́ kìkì ahọ́n. Ní gbogbo irun orí mi jẹ́ kìkì ahọ́n. Kò tó láti ní bàbá lógo. Kò tó láti ní bàbá lógo. Kò tó. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ. Nítorí pé mélòó ni mo fẹ́ ròyìn, mélòó ni mo fẹ́ kà nínú àwọn oore tó ṣe fún mi. Kí gbogbo orí mi jẹ́ kìkì ahọ́n. Kọ́ ahọ́n mi kọ́ pọ̀ ju ìrètí òkun lọ tó kù láti fi ṣe oore rẹ. Mo sọ wípé o ṣe bàbá fún títúbi àtàánú rẹ lórí ayé mi. Àdúrà àti ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Kristi. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ. Mo sọ wípé o ṣe. Èmi yìn ọ́, èmi tún ọ yè, èmi gbórúkọ ẹ̀ka mo fọpẹ́ yàtọ̀ fún orúkọ rẹ fún gbogbo oore rẹ tọkànjọkàn nínú ayé mi. Àní bí gbogbo orí mi bá jẹ́ kìkì ahọ́n kọmọtò láti fi ṣan oore rẹ. Mélòó ni mo fẹ́ kà, mélòó ni mo fẹ́ sọ, mélòó ni mo fẹ́ rò nínú oore rẹ tí wọ́n ṣe ní ayé mi lójoojúmọ́ nígbà gbogbo ọjọ́ gbogbo. Àní kí ahọ́n mi kọ́ pọ̀ ju ìrètí òkun lọ tó. Àní kò tó láti fi dúpọ̀ oore rẹ. Èyí ni mo sọ wípé o ṣé o bàbá, o ṣé ọmọ, o ṣé ẹ̀mí mímọ́. Atóbi jùlọ bàbá gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn fún jẹ́ agbára àti wà láàyè rẹ nígbà gbogbo nínú ayé mi. Àìní gbogbo oore àjò mi, àìní gbogbo oore àjò mi ìtẹ́ kọjá, ní gbogbo oore àjò mi àná, nínú dídáàbòbò, nínú títọ́jú, nínú àlàáfíà, nínú iṣẹ́, nínú mímu, nínú nílò, àìnínú pípamọ́ tó tún mú mi jí àtàlàfíà tó tún mú mi wà níwájú rẹ àtàlàfíà. Ògo ní fún orúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́. Àìní fún gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ rẹ pátápátá èyí tó jẹ́ kọ́ ọmọ jíṣàyọ̀ fún mi ní ojoojúmọ́. Àìní fún gbogbo tí wọ́n Ọlọ́run dá pátápátá èyí tó jẹ́ kọ́ ọmọ jíṣàyọ̀ fún mi ní ojoojúmọ́ láti mọ ṣe mí lọ, láti mọ ràn mí lọ́wọ́. Ògo ní fún orúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́. Gba ọpẹ́, Olúwa gba ìyìn fún gbogbo ọ̀nà èyí tí wọ́n bá ń pa àwọn ẹni bí àwọn ìka ẹni búburú ń bá ń pa wọn lẹ́nu mọ́. Àìní gbogbo ọ̀nà tí wọ́n bá yọ ṣùgbọ́n wọ́n bá jó lọ́nà kan àní wọ́n yọ wọ́n mú wọn sádọ̀nà méje nípa agbára àti àṣẹ rẹ. Mo dúpẹ́ fún àwọn ẹ̀kọ́ rẹ tí wọ́n tó fi gbọ́ lójoojúmọ́. Ìjẹ́ pé wọ́n tó fi gbọ́ bí ọ̀kan ní àwòrán ìṣe o ṣé bàbá ọmọ ẹ̀mí mímọ́. Èyí ni fún orúkọ rẹ fún ìdẹ́mi mímọ́ àti agbára rẹ tí wọ́n tún dánú ayé mi lójoojúmọ́. Ògo ni fún orúkọ rẹ, èyí ni fún orúkọ rẹ. Atóbi bàbá gba ọpẹ́, Olúwa gba ìyìn títí ayé yóò mọ ìyọ̀lú yóò mọ orúkọ rẹ ga. Agbá àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ọ̀rọ̀ Ọlọ́run ìyẹn ìwé Genesis orí ìkọkànléníọgbọ̀n. A kà ẹsẹ̀ kẹta, a wá kú níbẹ̀, a lọ sí ẹsẹ̀ kẹrìndínlógún dé ìkẹtàdínlógún. A wá tún kú níbẹ̀, a lọ sí ẹsẹ̀ ogún dé ìkọkànléníọgbọ̀n.
ogún èèmọ̀ bóyá lórí gbogbo ẹ̀ láti ṣe lónìí tàbá parí ẹ̀ lónìí a máa tẹ̀síwájú nínú rẹ̀ lọ́la. So gẹ́gẹ́ bí mo sọ fún wa ìwé Genesis orí 31 àkọ́kọ́ ka ẹsẹ̀ kẹta lẹ́yìn rẹ̀ a bọ̀ sí ẹsẹ̀ 16 àti 17 àwa kú níbẹ̀ a lọ sí ẹsẹ̀ 20 àti 21 tọ́lọ́ba fún wa lórí ọ̀fẹ́ láti lè kó gbogbo ẹ̀ papọ̀ lónìí déédéé tábà sí náà fẹ́ láti lè kó gbogbo ẹ̀ papọ̀ lónìí náà ẹ jẹ́ pé pẹ̀lú orí ọ̀fẹ́ àtàánú Ọlọ́run tó bá dọ̀la a sì mọ̀ tẹ̀síwájú nínú rẹ̀ bọ́ bẹ̀rẹ̀ sí ka ọ̀rọ̀ Ọlọ́run. ẹsẹ̀ kẹta Olúwa sì wí fún Jákọ́bù pé padà lọ sí ilẹ̀ àwọn bàbá rẹ̀ àti sí ọ̀dọ̀ àwọn ará rẹ̀ èmi ó sì pẹ̀lú rẹ̀. ẹsẹ̀ ìkẹrìndínlógún àti kẹtàdínlógún 16-17 nítorí ọ̀rọ̀ gbogbo tí Ọlọ́run gbà lọ́wọ́ bàbá wa èyí ni tiwa àti ti àwọn ọmọ wa ǹjẹ́ nísinsìnyí ohunkóhun tí Ọlọ́run bá sọ fún ọ òun ni kí o ṣe. nígbà náà ni Jákọ́bù dìde ó sì gbé àwọn ọmọ rẹ̀ àti àwọn aya rẹ̀ gun ìbákasẹ̀. ẹsẹ̀ 20 àti 21 Jákọ́bù sì tàn Lábánì ará Síríà jẹ. Amen. ẹ má bínú orí Sátánì ló burú ó rò pé òun lè di wa lọ́wọ́ ni kò mọ̀ pé Ọlọ́run jùlọ kò lè ní àǹfààní àti ti wa lọ́wọ́ bó múná lọ Ọlọ́run sì tún ní agbára láti pèsè náà mìíràn. So ẹ má bínú fún ìdíwọ́ ráńpẹ́ yìí. So mo wà lórí ẹsẹ̀ 20 àti 21 ìyẹn 2021. Jákọ́bù sì tàn Lábánì ará Síríà jẹ ní ti pé kò wí fún un tí ó fi sá lọ. bẹ́ẹ̀ ni ó kó ohun gbogbo tí ó ní sá lọ. ó sì dìde ó sì kọjá odò ó sì kọ ojú rẹ̀ sí òkè Gileadi. níbí báyìí a gbọ́ nípa Jákọ́bù tá a sọ wípé ó sá lọ ó tàn ẹnìkan tá à ń pè ní Lábánì ó jẹ́ arákùnrin ìyá rẹ̀ bẹ́ẹ̀ kí ló dé tó fi tàn arákùnrin ìyá rẹ̀ tó fi sá lọ tí ò fi dágbére fún. ẹ jẹ́ ká mọ fọkàn bá wa lọ. lákọ̀ọ́kọ́ ní ẹsẹ̀ kẹta ẹ wo ń tó ṣẹlẹ̀ ẹ mẹ́ka gbàgbé orí ọ̀rọ̀ wa ṣe gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run sọ lọ́gán ọ gbọ́dọ̀ mọ̀ ṣe gẹ́gẹ́ bí ohun gbogbo tí Ọlọ́run bá ti sọ fún pé kó ṣe lọ́gán láì dára dúró rárá tọ̀. a rí i pé lára àwọn nǹkan wọ̀nyí òun ló mú kí Jákọ́bù kó gbéra láti sá lọ láti tàn Lábánì yẹn pé láti sá lọ fún níwájú Lábánì láì dágbére fún. ní àkọ́kọ́ ní ẹsẹ̀ kẹta ó ní Olúwa sì wí fún Jákọ́bù pé padà lọ sí ilẹ̀ àwọn ilẹ̀ bàbá rẹ̀ àti sí ọ̀dọ̀ àwọn ará rẹ̀ èmi ó sì pẹ̀lú rẹ̀. yẹ pé Ọlọ́run jẹ́ kó yé Jákọ́bù wípé ọ̀dọ̀ Lábánì tó wà tí ń ṣe arákùnrin mọ̀mọ́ rẹ̀ yẹn ètò ṣe níbẹ̀ ti tó gẹ́ ó ti sin ẹni yẹn tó gẹ́ àkókò tó láti padà lọ sí ilé bàbá rẹ̀ yẹn pé láti lọ mọ pèsè fún ilé òun tìkára rẹ̀. So ilé ni Ọlọ́run bá fi kọ sí nígbà tó lọ́n kọ sí Ọlọ́run jẹ́ kó di mímọ̀ fún wípé gbégbèsè nísinsìnyí láti padà lọ fọkàn rẹ̀ balẹ̀ èmi pẹ̀lú rẹ̀. ohun àkọ́kọ́ tọ́lọ̀ bá sọ fún ọ pé kó ṣe nǹkan kankan ohun tó yẹ kó yí ọ dájú pọ́nbélé ni wípé kí ni Ọlọ́run ti parí iṣẹ́ ohun gbogbo kó tó gbọ́ sọ fún ọ wípé kó ṣe ìyẹn jẹ́ nọ́mbà 1. kìí ṣe wípé nígbà tí ọba bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ tó bá ti ní kó ṣe ìgbà ni ó ṣẹ̀ṣẹ̀ mọ́ sọ wípé òun ọmọ ṣètò no kó tó sọ fún wípé gbé ìgbésẹ̀ òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ó ti parí gbogbo iṣẹ́ ó sì rí àìdájú wípé kí ni kò síbi tó kù sí mọ́ àpẹẹrẹ irú ẹ̀ náà ní àfihàn wípé nígbà kó tó rí pé ó dá ènìyàn sínú ayé
ọkọ̀kọ́ dáhùn gbogbo tí ènìyàn lè nílò náà ó sì ya gbogbo ẹ̀sìn mímọ́ ó sì súre gbogbo ó sì rí àrídájú pé gbogbo nǹkan tóun dá yẹn dáradára ni kò sí àléébù kankan nínú rẹ̀ lẹ́yìn ìgbà ló tó wá dé nìyẹn so bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí tọ́lọ̀ bá sọ fún ọ àbí tọ́ bá sọ fún mi tọ́ bá sọ fún ẹnikẹ́ni òwúkọ́ yẹ pé lágbájá gbégbèsè báyìí kì í ṣe lásán kì í ṣe pé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ máa rò ó kì í ṣe pé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń gbégbèsè no ó ti parí gbogbo iṣẹ́ tó yẹ kó ṣe ó ti parí ohun gbogbo tán kó tó pọ́n sọ fún ọ wípé gbégbèsè náà ni àwọn ọ̀rọ̀ tí wọ́n fi hàn kọ́lọ̀ kó tó fìran hàn ènìyàn yóò ti rí wípé òun ti parí iṣẹ́ lórí ìran yẹn ìgbésẹ̀ tó kù tí yóò gbé lásán ni ó kù ènìyàn ló kù tí ẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ̀ so tọ́lọ̀ bá fìran hàn ènìyàn kò yóò nídìí àti mọ́ dá girigiri bóra rẹ̀ bí kò ṣe wípé kọ́ wá ojú Ọlọ́run láti mọ ìgbésẹ̀ tí ó yẹ kóhun gbé lórí ìran tí ó rí àbí lórí ìran tí ó gbọ́ iná ni wọ́n ṣe bí láàánú ní sì máa ń pa mílíọ̀nù fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nígbà tí wọ́n bá rí ìran kan wípé màálù lé àwọn káàkiri àbí wípé aáyán ẹ̀fọn àbí bẹ́ẹ̀ sí pé ọ̀pọ̀lọ lé àwọn lójú oorun tí wọ́n mọ̀ sáré káàkiri lọ sílé wòlíì aládùá oníṣègùn aláwo láti mọ̀ sọ pé kíni ṣé mọ̀ sọ pé wòlíì yẹn òun lè wọ ojú oorun lọ láti lọ mọ̀ pa màálù àbí aáyán àbí ẹ̀fọn àbí ọ̀pọ̀lọ tí ń lọ káàkiri ni láyé Ọlọ́run nìkan ṣoṣo ló lè ṣe kíni ló lè bọ́ pa wọn ló lè bọ́ ṣẹ́gun wọn so nítorí àti nítorí máa ti fi hàn ó túmọ̀ sí wípé kíni Ọlọ́run ti ṣẹ́gun ni ohun tó kù ọkù ni pé láti mọ kí ni ìgbésẹ̀ tó yẹ kó gbé kí ni ìgbésẹ̀ tó lọ fẹ́ kó gbé kí ni nǹkan tó yẹ kó ṣe ìdí tó jẹ́ pé kí ni Ọlọ́run fi ń kọ sí èmi àti ẹ̀rí pé kí ni máa gbé ìgbésẹ̀ ní kánmọ́kóbó ní pohun gbogbo tọ́lọ̀ bá sọ fún wípé kí o ṣe kí ni kó ṣe nítorí pé kí ni òun ti parí iṣẹ́ rẹ̀ ó sì pẹ̀lú rẹ̀ lójú kan sọ wípé kò gbégbèsè yẹn so tó bá ti gbégbèsè lákòókò yẹn ó kìí sí wípé kí ni Ọlọ́run yóò padà fi ọ́ sílẹ̀ ìwọ nìkan so mọ̀ jàrá gidi ní tí mo sọ yé mi dáadáa èmi gangan àmọ́yé gbà tó ti ṣe kí ni tó ti ṣẹlẹ̀ sí mi tó yẹ pé nígbà tó lọ bá ní kí n ṣe kankan èmi mọ̀ sọ pé eléyìí kìí ṣe kan tó yẹ kí n ṣe àbí eléyìí kìí ṣe ní ìsinsìnyí kìí ṣe àkókò yìí nígbà tó bá yá lélẹ́yìn wo nígbà tó dáàbò kan Ọlọ́run rí sí kí ni kò dá tèmi rò kò dá sí tèmi mọ́ kò sí kí ni kò tí ì rí tèmi rò pẹ́ẹ́pẹ́ mọ́ nítorí pé kí ni ó ti sọ tó yẹ kí n ṣe fún mi ṣùgbọ́n èmi ni mo sọ wípé àkókò òtún tàbí ní tí ì ráyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí ó yá tí mo sọ pé àkókò ti yá òun náà ti kí ni ó fi àjẹmí díẹ̀ ọwọ́ náà mi ní pàṣẹ pẹ́rẹ́ díẹ̀ bó tẹ̀lé pé nígbà tó wáyà ó tún padà tún sí kí ni ó fi ìfẹ́ gbá mi ó sì dá mi láre lọ́pọ̀lọpọ̀ so Ọlọ́run ìṣẹ́ni tíyàn mọ́ bá dùn nǹkan àmọye kan tó sọ wípé kí n ṣe tèmi náà wípé náà bó ní ṣe bó ní kíní kankan ẹ̀mọ́yì kankan fi tẹ́ mọ́yì tí mo ṣe lọ́wọ́ ni tipẹ́tipẹ́ ló jẹ́ kí n ṣe gẹ́gẹ́ bí mo sì mọ́ sọ á di pé ṣùgbọ́n màmá sọ wípé kí ni àfi kí n lówó lọ́wọ́ náà kó lè pèsè àfi kí ni gbogbo oníṣẹ́ náà kó lè pèsè àfi kí n nígbà àfi kí n láwo nítorí àwọn kan báyìí tí mo nídìí ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó di mọ̀ wípé kí ni kò sí kan tọkọ̀ òun pẹ̀lú àròyé tí mo ṣe títò òun ní pé kí n gbé ìgbésẹ̀ nígbà tí mo rí wípé ìtẹ́mi nídìí Ọlọ́run ti ṣe èmi náà yìí ṣe kí ni in down ṣùgbọ́n ọ̀tọ̀ náà àwọn ọ̀nà ibi tẹ́mi gbé gbà Ọlọ́run jẹ́ kó di mọ̀ wípé ibi tẹ́mi gbé gbà yẹn kọ́ ohun tí èmi gbégbá àfi kí n gbégbá bí tí ó yẹ kí tóun sọ wípé kí n ṣe kí n gbégbá ṣùgbọ́n nígbà tí mo gbégbèsè ẹ̀kọ́ á rí wípé kí ni láì ṣe wàhálà àti ìdààmú àwọn kankan bẹ tí mo ti wò wípé kí ni báwo ni mo ṣe fẹ́ ṣe tí ó fi jẹ́ pé yóò fi rí gẹ́gẹ́ bí ó ti yẹ kó rí ṣùgbọ́n fún ìyàlẹ́nu Ọlọ́run ṣe kí ni ó la ọ̀nà àbáyọ nígbà tí mo gbégbèsè ètò túmọ̀ sí wípé kí ni èmi àti ẹ má jẹ́ létí líle níwájú Ọlọ́run má jẹ́ aláwòye aláwàwí níwájú Ọlọ́run tó ní kó gbégbèsè lórí kankan ọmọ tí ń ṣe ó ti parí gbogbo nǹkan gbọ́n tó wí fún Jákọ́bù ó ní èmi pẹ̀lú rẹ títí láti gbégbèsè láti padà lọ àrífíngbà gẹ́gẹ́ tó sọ fún Jákọ́bù tán kí ni Jákọ́bù ṣe Jákọ́bù dára dúró ó ké sí ìyàwó àtàwọn ọmọ rẹ̀ ó sọ fún wípé ẹgbọ́n ìkan báyìí lọ́lọ́run ṣe lọ́lọ́run sọ fún mi àlàyé tọ́lọ́run ṣe fún mi ní ohun tí tóun ṣe nínú ilé bàbá yín òtò gẹ òun gbọ́dọ̀ padà lọ láti lọ pèsè fún ìdílé òun á rí wípé kí ni nígbà Jákọ́bù sọ fún ìyàwó àtàwọn ọmọ rẹ̀ ẹ gbọ́ ìdáhùn ìyàwó àtàwọn ọmọ rẹ̀ nígbà tí ó ṣe kí ni tí nínú láti ẹsẹ̀ ìkejìlá ló ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n nítorí àkókò wa ni mo fi lọ sí ẹsẹ̀ ìkẹrìndínlógún yẹn 16 àti 17 ẹgbọ́n tí ọ̀kan lára àwọn ìyàwó rẹ̀ sọ tí ń ṣe àwọn ọmọ Lábánì nítorí ọ̀rọ̀ gbogbo tí Ọlọ́run ti gbà lọ́wọ́ bàbá nítorí gbogbo ohun tí Ọlọ́run ti gbà lọ́wọ́ bàbá wa èyí ni tiwa àti ti àwọn ọmọ wa ǹjẹ́ nísinsìnyí ohunkóhun tí Ọlọ́run bá sọ fún ọ òun ni kí o ṣe ẹgbọ́n ìdáhùn tí àwọn ìyàwó rẹ̀ sọ dá fún ìyá àwọn ọmọ Lábánì nínú ó kí ni wọ́n fà tí wọ́n sọ pé ní ti ohun gbogbo tí bàbá wa tí Ọlọ́run ti gbà lọ́wọ́ bàbá wa títí àwọn oníṣe tàwọn ọmọ wa òjì ni wípé kí ni Jákọ́bù
ó ti sin bàbá wọn ní ọ̀pọ̀lọpọ̀ ọdún nítorí pé ọkọ̀ fẹ́ Rákélì ṣùgbọ́n tí bàbá rẹ̀ tàn tó lọ fún ní Léà nígbà tó tún ní kó tún sin òun fún ọdún méje mìíràn kó ló pé tó padà tún fún ní Rákélì yẹn àìpé ó tún sin lọ́dún méje mìíràn lẹ́yìn rẹ̀ tó tún ṣe gbogbo lẹ́tàn tí Jákọ́bù tó fẹ́ mọ́ lọ àìpé Lábánì tí ṣe bàbá wọn ọkọ̀ láti pé kí Jákọ́bù kọ́ lọ ó tún sọ fún pé kó tó mọ̀ sí mú sí ó débi wípé ó sá ń tàn bí a ti tó àkókò kan fúláì tàn fáwọn kan tí kọ́ńtà tí wọ́n bá sáyìn bá ti parí yóò tún tàn wípé náà káwọ́ tún sì gbá káwọ́ tún sàwọ́ ìsàmọ́ wà wá wí láti mú Jákọ́bù kalẹ̀ títí tó di wípé Ọlọ́run kọ sí wípé ó gbé gbèsè láti padà lọ nígbà tí Jákọ́bù wá rí wípé kò sí ọgbọ́n tóun lè dá sí òun ò lè bọ́ nínú ẹ̀tàn ọkùnrin kò sí àdáyé ọkùnrin yóò mọ̀ mọ́ òun sí ìgbà lọ́wọ́ gbégbèsè láti wo ọ̀nà ibi tóun ó gbégbà nígbà tí Ọlọ́run ti kọ sí ó wá sálẹ̀ fún àwọn ìyàwó rẹ̀ náà wá sọ fún wípé kò sí ìjọ lójú fún wa ní ti gbogbo tí Ọlọ́run ti gbà lọ́wọ́ bàbá wa kò í sí olè àwọn ẹ̀tọ́ ti wà nítorí pé bàbá wọn ti tà wọ́n pátápátá fún Jákọ́bù so ó sì ti kà wọ́n kún wípé wọn kì í ṣe tiẹ̀ mọ́ wọ́n ti di àlejò àti ọ̀kan lára àwọn ẹrú rẹ̀ so fún ìdí èyí ohun gbogbo tí Ọlọ́run gbà lọ́wọ́ Jákọ́bù yẹn àwọn nǹkan tó jẹ́ ogún wọn ìpín wọn àti títí àwọn ọmọ wọn ni àti àwọn ọmọ wọn àti àwọn ọmọ wọn ni ètò túmọ̀ sí wípé nígbà tí Ọlọ́run bá fẹ́ mú ọ kó níbi kan ó rí pé gbogbo tí ń ṣe ẹ̀tọ́ rẹ̀ àti ìpín rẹ̀ pápátá ni yóò gbà fún ọ kó lọ́wọ́ gbogbo àwọn tí ó wà ìyẹn pé tó bá jẹ́ni tó ń gbọ́ tó ń gbà tó sì ń gbégbèsè gẹ́gẹ́ bí ohun tọ́lọ̀ bá ṣe tọ́lọ̀ bá pa láṣẹ fún láti ṣe lọ́gán á rí pé gbogbo ohun tó jẹ́ ìtàn àti ìpín wọn lọ́lọ́run gbà kó lọ́wọ́ Lábánì tí ń ṣe bàbá àwọn àna bàbá àwọn ìyàwó Jákọ́bù tó lẹ́yìn eléyìí bí àwọn ìyàwó méjèèjì tẹ̀gbọ́n-tàbúrò bí wọ́n ṣe sọ fún Jákọ́bù kí ni Jákọ́bù ṣe ó gbé gbèsè lọ́gán iná làáríkà nínú ẹsẹ̀ kí tó sọ wípé nígbà náà ni Jákọ́bù dìde ó sì gbé àwọn ọmọ rẹ̀ àti àwọn aya rẹ̀ gun ìbákasẹ̀ láti tẹ̀síwájú lọ sí ibi tí àwọn bàbá àti ìyá rẹ̀ wà àti àwọn èèyàn rẹ̀ àti àwọn ẹbí rẹ̀ so nígbà tá a lọ sí ìdánudúró nítorí àkókò wa so a rí pé ní ẹsẹ̀ ogún a sọ wá pé Jákọ́bù sì tàn Lábánì ará Síríà jẹ nítorí pé kò wí fún un tí ó fi lọ yẹn pé kò dágbére fún un ó wá sọ Lábánì títí ní àkókò tí ó lọ sí ìrìn àjò àbí tó lọ láti lọ ṣe àwọn nǹkan kankan níbi kankan tí ó sì gbà ní ọjọ́ bíi mélòó kan ìgbà òun ni Jákọ́bù sọ bí Námánì ṣe lọ tán báyìí tó ti rí wípé kò lè fura sí òun kò sí lè mọ ìgbà tí òun ó gbéra yẹ pé kó tó rí pé yóò dé òun ti dé jìnnà ìgbà ẹni Jákọ́bù àti kìnìún ọlọ láì dágbére fún Lábánì láti wá pé bẹ́ẹ̀ ni ó tẹ̀sẹ̀ mọ́ rìn òun àti ìyàwó àtàwọn ọmọ rẹ̀ àti gbogbo tí ń ṣe tiẹ̀ ìyẹn pé kò mú tí ń ṣe ti Lámánì mọ́ ṣùgbọ́n ohun gbogbo tó jẹ́ titi rẹ̀ tó jẹ́ tàwọn ọmọ rẹ̀ tó jẹ́ ti àwọn ìyàwó rẹ̀ gbogbo ẹ̀ pátá ló kó ṣùgbọ́n kò mú titi àwọn tí èsì titi ìyàwó rẹ̀ tí èsì tàwọn rẹ̀ kò mú mọ́ lẹ́yìn ilẹ̀ bẹ́ẹ̀ ti pé Rákélì tó jí òòṣà bàbá rẹ̀ Jákọ́bù sì mọ̀ sí ìyẹn Bíbélì fìdí rẹ̀ múlẹ̀ dájú pé Jákọ́bù kò ṣe kíni kò mọ̀ kankan nípa rẹ̀ so ó mú gbogbo ẹ̀ ó sì gòkè lọ títí tó fi kọjá odò tí ó pín wọn níyà á rí wípé kíni Ọlọ́run sì fi hàn pé lóòótọ́ òun wà pẹ̀lú rẹ̀ ètò pé ibi tí Námánì lọ á rí wípé kíni tí ẹ bá ti gbọ́ lọ́wọ́ pẹ̀lú Jákọ́bù ni Námánì kò bá dé ṣáájú àkókò àti iye Námánì ọ̀bà tó sí wípé ọmọ sì ṣe wípé ẹni tí òun ọ̀fẹ́ kọ́ lọ ó lè lọ ní ẹyọ òun ṣùgbọ́n Ọlọ́run wà pẹ̀lú Jákọ́bù débi wípé iye rẹ̀ ò sí wípé ẹni tí ó wà pẹ̀lú òun ó lè sá lọ so òun náà lọ ó fi gbogbo ara fi àkókò ṣòfò níbi tí ó lọ nígbà tí ó dé sí ọjọ́ ti lọ Jákọ́bù ti dé jìnnà pẹ̀lú aya àti àwọn ọmọ rẹ̀ kí ni tọ́lọ̀ fẹ́ kó yé wa lónìí 2024 mọ̀ sí gbẹ́nikẹ́ni láàyè láti dí ọ lọ́wọ́ láti ṣe gẹ́gẹ́ bí ohun tọ́lọ̀ bá pa láṣẹ fún ọ lọ́gán gbogbo ẹnikẹ́ni tó bá tó kún un fẹ́ dí ọ lọ́wọ́ wo tó bá jọmọ́ yíyọ sọnù ọmọ tẹnumọ́ nígbà gbogbo dandan kọ́ ni kájọ rìn dandan kọ́ ni kájọ mọ́ ṣọ̀rẹ́ dandan kọ́ ni kájọ mọ́ ṣàwàdà dandan kọ́ ni kájọ mọ́ gbé dandan kọ́ ni kájọ mọ́ jẹ dandan kọ́ ni kájọ mọ́ mu wo olórin yẹn ti sọ ó ní ọ̀yá nínú ògo jẹ́ kájọ lọ ṣùgbọ́n ó gbà tó tún wò ó rí wípé ẹni tó ń sọ pé kóun kájọ mọ́ lọ ní ògo yẹn ẹni yẹn ń falẹ̀ ń fara àkọ́fẹ́tẹsẹ̀ mọ́ rìn kí ni tó sọ ó yí òun padà ó ní ọ̀yá ó ní bá mi lókè mo ti wà lókè ó nítorí pé kí ni
o tó máa ṣe wípé nígbà tí wò ó ti ṣe tán mọ́ fi titi ẹ dá mi dúró èmi lọ sí òkè tèmi tó bá ṣe tán ọ wà bá mi níbẹ̀ tó bá sì bá mi níbẹ̀ náà yòókù kù sí ọwọ́ rẹ̀ ṣùgbọ́n ní ti tèmi o èmi ti lọ sókè ní tèmi èmi ò ṣe ẹni ilẹ̀ mọ́ tí o bá fẹ́ jẹ́ ilẹ̀ mọ́ jẹ́ ẹni ilẹ̀ so ṣùgbọ́n èmi ti wà ní òkè bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n náà gbọ́dọ̀ sí kí ni ọgbọ́dọ̀ jára rẹ̀ gbà ohun tí ọba gbà ni kò fún ohun tí ọba náà òun ni kò fún wo eléyìí kan sọ̀rọ̀ wípé kí ni èèyàn kí wọ́n sọ pé ọ sá lọ táyé pé ọ̀nà àbáyọ kan ṣoṣo ni láti gbọ́ mi gbégbèsè yẹn sá tọ́lọ̀ bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ọlọ́run wà níbẹ̀ wípé kò gbégbèsè pé kò sá kò mí kan wípé kò sọ́nà méjì tó lè gbégbà tó fi lè bọ́ wo sá má dágbére èmi ọmọ mọ sọ kí ni ẹ fún gbogbo kìí ṣe gbogbo nǹkan ni kìí ṣe gbogbo nǹkan ni ẹ mọ dágbére fún ènìyàn pé èèyàn lọ àwọn kan bẹ tó bá dágbére fún ọ láyé wò ní lọ tó bá ní ìran rere kìí ṣe gbogbo ènìyàn mọ sọ fún àwọn ọ̀ràn kan bẹ yẹn sọ fún yẹn tó bá sọ fún ọ pé ò ní ìran kan tó ràn tó dára àwọn ìtọ́ sọ fún àwọn náà ni wọ́n bá ìran yẹn jẹ́ wọ́n jẹ́ kí ìran yẹn kọ́ wá múṣẹ gbogbo tí ó bá gbà ni wọ́n fún láti pé kí ìran yẹn kọ́ mọ́ wá sí ìmúṣẹ èyí tó gbọ́dọ̀ ṣe bí Jacob ló jẹ́ pé kí ni ọgbọ́dọ̀ sẹ́nu rẹ fẹ́ mú láti mú ọ̀rọ̀ Ọlọ́run wá sí ìmúṣẹ ìtọ́sọ wípé ẹ kọ́ ahọ́n yín ní ìjánu so gbogbo nǹkan kọ́lẹ̀ yẹn mọ́ ìyanu padà wọn lọ gbọ́dọ̀ mọ kí ni ètò tí Ọlọ́run ní fún ayé rẹ̀ kí ni ìgbésí tọ́lọ́run ní kó gbé bóòlù ṣe kó gbé ọgbọ́dọ̀ mọ̀ tó bá ti mọ̀ tán báyìí gbọ́ mi tètè gbé ìgbésẹ̀ lọ́gán ó sì rí i pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ ìjọ ọ̀pọ̀lọpọ̀ òṣè nìyí tí wọ́n sọ wípé kí ni Ọlọ́run ò sí pẹ̀lú wọn irọ́ sì ni Ọlọ́run pẹ̀lú wọn àwọn ni wọn ò gbé ìgbésẹ̀ tọ́lọ̀ ní kí wọ́n gbé lásìkò tí ó yẹ ẹlòmíì yóò gbé gbèsè ṣùgbọ́n dípò tí ọlọ́pàá tọ́lọ̀ ní sọ bílẹ̀ ti pé gbé gbèsè sọ́sọ́ wípé kọ́lọ́mọ kéde ìgbésẹ̀ tó ní kó gbé ni sọ́dọ̀ sọ pé kọ́lọ́mọ kéde nǹkan tó ń fẹ́ ṣe nínú ayé rẹ̀ ni Ọlọ́run ló tún kún òsì nǹkan nínú ayé rẹ̀ ó sọ gbèsè tó gbé ó sì ti mọ́ lọ́gbẹ́ gbèsè ewúrẹ́ àbúmọ́ kéde wípé kí ni wáyé Ọlọ́run sọ pé kí n ṣe báyìí nígbà tó bá ti gbà báyìí ẹ ti rí ẹ ṣe kí ni oṣù gbá ó ṣàwó òun ṣe bàbá sásùn nígbà tí táwọn tí kí náà bá ti gbọ́ àwọn ló ti ṣe kí ni wọ́n sì rí wípé bóòlù sì jẹ́ wúrúwúrúwúrú ẹjọ́ ni wọ́n fi ba ayé rẹ̀ jẹ́ tó yẹ pé kí ni gbogbo ọjọ́ sì lọ́mọ lọ́wọ́ nǹkan tó yẹ kó ṣe kò ní sí kí ni kò ní ṣe mọ́mọ́ sọ nígbà gbogbo wọ́n fọkàn tán ẹnikẹ́ni kò bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run mọ́ fọkàn tán yálà ó ṣe pásítọ̀ ó ṣe wòlíì ó ṣe rẹ́fẹ̀ẹ́ni ó ṣe ìmáàmù ó ṣe àfà mọ́ fọkàn tán ẹnìkankan ó ènìyàn ní gbogbo wọn ó lójú àwọn ìránṣẹ́ Ọlọ́run tínú wọn mọ́dùn mo ti mọ àwọn ìjọ kan tẹ́ pé àwọn pásítọ̀ ti bẹ nínú ìjọ tí wọ́n jẹ́ rẹ́fẹ̀ẹ́ tí wọ́n jẹ́ wòlíì tẹ́ pé ọmọ ìjọ wọn tí wọ́n bá rí pé ọlẹ́bùn tó jẹ́ pé kí ni ó ń so èso rere tí àwọn èèyàn tí sì ń ṣàǹfààní fún àwọn ènìyàn nítorí pé kí ni ẹ̀bùn rẹ̀ tí ń ṣàǹfààní fún àwọn ènìyàn táwọn èèyàn sì ń ròyìn rẹ̀ ó ní ẹ̀bùn tẹ́ pé àwọn èèyàn fòkun ẹni tó lẹ́bùn yẹn kì í ṣe pé ẹ̀rí nìkan gbà lọ́wọ́ àwọn èèyàn nítorí òun nígbà pọ̀ ẹni tí kò rí ọ̀ṣùgbọ́n ẹ̀bùn rẹ̀ nìkan làwọn èèyàn fi ń súnmọ́ ẹni pásítọ̀ àbí rẹ́fẹ̀dì àbí wòlíì àbí àfà àbí ìmáàmù yẹn yóò ti mọ gbógun sí ọmọ ìjọ rẹ̀ ìpè kíni lóde tó yẹ pé kíni wọ́n fi ń ròyìn tiẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ròyìn tòun náà mo kò yẹ lẹ́yìn òun kò yẹ kí wọ́n máa ròyìn ẹnìkankan ń bínú ẹ̀bùn tó ní kò sì mọ̀ pé kíni iye bínú ẹ̀bùn nítorí pé ìtọ́nà gbé ìsinmi ayé kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wàá sọ fún mi ṣé ẹlẹ́rìí kò ní fi hàn pé òun bínú rẹ̀ so tọ́lọ̀ máa fẹ́ gbé ọ̀gá tí wọ́n bá sọ pé sọ tó lọ sọ fún sọ̀rọ̀ pé wọ́n gan ti ṣe kíni ó ti tara rẹ̀ lọ́pọ̀ àti ní ẹni owó iyebíye ìtọ́ yẹ pé ìwọ gangan wọ́n tún rán lọ láti lọ gbowó yẹn wá tó yẹ pé ó tún mú wọlé padà fún ẹni tí wọ́n ń tà ọ́ fún tó sì ní mọ̀ gẹ́gẹ́ bá sita Joseph sí oko ẹrú so kó ara rẹ̀ kó ahọ́n rẹ̀ níjànú má ṣe gba ẹnikẹ́ni láàyè láti dí ọ lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run pa láṣẹ fún ọ ní orúkọ ti Jésù Kristi agbára àti okun ọgbọ́n ìmọ̀ àti Ọlọ́run tó nílò láti lè mọ gbégbèsè lọ́gán gẹ́gẹ́ bí ètò àti ìfẹ́ Ọlọ́run tẹ́nikẹ́ni ò sì fi ní dí ọlọ́wọ́ àbí dí ọlá àbí dí ọdẹ lọ́nà àbí takọ́ àbí fi àkókò rẹ̀ ṣòfò láti mọ lè gbégbèsè Ọlọ́run yóò gbé wa àti èmi ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé bàbá mo dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ fún ìsìníyà ọ̀tun tó tún sinmi díẹ̀ nípa ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ láti mọ̀ wípé dandan ni fún mi láti gbé gbèsè lọ́gán àti pé láti má ṣe fàyè gbà ẹnikẹ́ni láti lè dí mi lọ láti lè dí mi lọ́nà láti lè yọ mí lẹ́nu láti má lè gbé gbèsè gẹ́gẹ́ bí àṣà àti fẹ́rẹ̀ bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo sọ wípé o ṣe èyí fún títóbi àti agbára rẹ nínú ayé mi fún ẹ̀kọ́ rẹ ibi tí o tún fi bọ́ mi tí o tún fi kọ́ mi yóò rẹ láti ṣe mi níyè láti mọ̀ wípé àní dandan gbọ̀n ní fún mi láti lè gbé gbèsè lọ́gán àní gẹ́gẹ́ bí àṣà àti ìfẹ́ rẹ tí wọ́n bá ti rán jáde sí mi sí ẹ̀ Olúwa mo sọ wípé o ṣe gba ọpẹ́ àti ìyẹn mo dúpẹ́ fún ẹ̀kọ́ rẹ ibi tí o tún fi kọ́ mi láti ṣe mi níyè láti mọ̀ wípé kí ni ohun tí ó bá gbà ni mo gbọ́dọ̀ lò fún láti jẹ́ pé kí n má ṣe fẹ́ ìgbà ẹnikẹ́ni láti dí mi lọ àbí
dèmi lọ́nà àbí tako mi àbí láti fa àkókò mi ṣòfò láti mọ́ lè gbé ìgbésẹ̀ ànílọ́gán àní gẹ́gẹ́ bí àṣà àti ìfẹ́ rẹ bàbá ọmọ ṣe o ológo jùlọ ọmọ ṣe o oore ńlá ní èyí tí wọ́n ṣe fún mi olúwa láti sí mi níyè láti mọ̀ wípé kí ni àyínkù ìgbọ́dọ̀ gba ẹnikẹ́ni láàyè láti dì mí lọ́wọ́ láti dì mí lọ́nà àbí láti yọ mí lẹ́nu àbí láti dá mi dúró láti mọ́ lè gbé ìgbésẹ̀ tó láti gbé ìṣèjọ gẹ́gẹ́ bí àṣẹ rẹ o ṣe bàbá o ṣe ọmọ o ṣe ẹ̀mí mímọ́ akéwì jùlọ bàbá gba ọpẹ́ àti ìyẹn ológo jùlọ gba ọpẹ́ àti ìyẹn títí ayé lè mí ọmọ yẹn ní mọ̀ ní orúkọ rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayé rẹ mo dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ fún ìjẹ́rìí wà láàyè rẹ nínú ayé mi nípasẹ̀ ẹ̀kọ́ rẹ tí o fi kọ́ mi ètí ọ̀ tó fi tú àṣírí òkùnkùn àtàwọn ìkà níbi níwà fún mi sẹ́ láti lè mọ àti láti fún mi lọ́nà àbáyọ láti lè mọ borí wọn àti láti mọ ṣẹ́gun wọn ògo ìyàn láti pẹ́ ní forúkọ rẹ bàbá gba ọpẹ́ àti ìyẹn ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ọlọ́run ayérayé mo yìn ológo mo gbórúkọ rẹ ga Jésù Kristi mo sọ wípé o ṣe èyí fún ìfẹ́ látẹ̀yìn mi sí mi ìjẹ́pẹ́ tó fi kọ́ mi ní ọ̀rọ̀ ẹ tó fi sí mi ní òní ọ̀tún àì láti lè fi àwọn àṣírí òkùnkùn àwọn ìṣe àwọn kẹ̀dẹ̀ ọkàn mi àì láti lè tún fi ìjìnlẹ̀ ẹ̀fẹ́ yín hàn mí nípa mi máa ṣeré àdé àwọn ènìyàn búburú àti onírúurú ọ̀nà táwọn ènìyàn mọ̀ ń gbà láti mọ̀ fi di lọ́wọ́ àbí dandan àbí láti mọ̀ mú ni tako ohun tí ṣe ìfẹ́ láti mọ̀ lè ṣe ìfẹ́ yẹn bàbá ògo ní forúkọ bàbá gba ọpẹ́ àti yẹn ọmọ ògo ní forúkọ gba ọpẹ́ àti yẹn mẹ́ta nínú ọkàn mo sọ wípé ṣe bàbá mo sọ wípé ṣé o ìjọba pé ìyẹn ọlọ́run alágbára tẹ tó dìde ìrọ̀lọ́ fún mi àì láti jẹ́ kí n lè mọ̀ àní pé kí a ní àwọn ìgbésẹ̀ tó yẹ kí n gbé àti kí ni àwọn kan tó yẹ kí n ṣe àì láti lè mọ borí gbogbo ètí àti àyèmọ̀ àwọn níbẹ̀ búburú àwọn alátakò àwọn olùdíwọ̀n àwọn ajẹmọ́ náà àwọn ayọ̀lẹ́nu tí mo jẹ́ kí n gbé ìgbésẹ̀ láti tẹ̀síwájú ògo ìyẹn láti pé ní forúkọ rẹ mo dúpẹ́ bàbá ọmọ ìmọ̀ fún àwọn ẹ̀kọ́ rẹ bí o ti kọ́ mi àì láti lè jẹ́ ọwọ́ aṣẹ́gun tó ti aṣẹ́gun nínú rẹ láti lè mọ báyìí máa ti ìta níbi jẹ́ àì láti mú kí ẹnikẹ́ni wọ́n sì dì mí àbí dèmí àbí takò mọ́ àì láti lè ṣe ìfẹ́ rẹ gẹ́gẹ́ láti gbégbé ṣe gẹ́gẹ́ bí àṣìgẹ́ bí ìfẹ́ rẹ gẹ́gẹ́ bó tàbí ṣe yẹ ògo ní forúkọ rẹ bàbá ògo ní forúkọ rẹ ọmọ ògo ní forúkọ rẹ ọmọ ayé àmọ́ sọ wípé ṣe bàbá àmọ́ sọ wípé ṣe ọmọ àmọ́ sọ wípé ṣe ẹ̀gbọ́n àmọ́ sọ wípé ṣe. agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayé àmọ́ dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún ìràpadà ọ̀tun tí wọ́n ra ayé mi padà láti lè mọ fọ nínú ògo láti lè mọ sọ̀rọ̀ nínú ògo àti ọ̀nà àbáyọ tí wọ́n tún là fún mi láti lè mọ àní báwo ni mo ṣe lè di ẹni tí ó rìn wọ́n tó rìn nínú ògo àti òṣìṣẹ́ gbogbo nínú ògo láì mú ìnira kankan dání ògo ní forúkọ rẹ̀ bàbá ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo sọ wípé ṣé ọmọ mo sọ wípé ṣé ẹ̀mọ́ mo sọ wípé ṣé èyí fún tí sóbì àtàgbára rẹ ní ayé mi nípasẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ èyí jẹ́ pé òfin ìlànà fún mi àì láti mọ wọ olóògo láti mọ sọ̀rọ̀ olóògo láti mọ pàṣẹ ní ògo pàápàá jùlọ àní fún agbára àti àṣẹ tóbi rẹ èyí tó fi kọ́ tí ó tó fi ọ̀mílẹ̀ rẹ nípasẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ àì láti lè mọ àwọn ọ̀nà àì tí mo lè tọ̀ àì láti lè wọ olóògo láti lè mọ sọ̀rọ̀ nínú ògo àì láti lè mọ gbégbèsè nínú ògo àì láti lè mọ ṣe gbogbo gẹ́gẹ́ bí àfi láti lè jẹ́ tó yan fada nínú rẹ sẹ́ olúwa ògo ní forúkọ rẹ bàbá mẹ̀mí mímọ́ bàbá mo sọ wípé ṣe èyí fún ẹ̀kọ́ rẹ ibi tí òfin kọ́ mi ni àì láti lè ní òye ìjìnlẹ̀ àti ìmọ̀ ìjìnlẹ̀ àti agbára ìjìnlẹ̀ nínú rẹ ọgbọ́n ìmọ̀ àti ìtọ́ga jùlọ nínú rẹ àì láti lè mọ bọ́ lọ́wọ́ gbogbo àwọn atọ́nijẹ àwọn ẹlẹ́tàn àwọn adájọ́ sójú kan náà àwọn afinisìsẹ́ afinisẹ́lẹ́yà àì láti mọ́ lè wọ inú ògo lọ àì láti mọ́ lè sọ̀rọ̀ nínú ògo pápá jùlọ àì láti lè sọ láti mọ́ lè mọ ojú ọ̀nà ògo ni olúwa ìyìn ní forúkọ rẹ ògo ní forúkọ rẹ ìyìn ní forúkọ rẹ ògo ní forúkọ ní gbogbo ọ̀nà mo sọ wípé ṣe o bàbá mo sọ wípé ṣe fún àwọn ọ̀nà àti débègò tí wọ́n lálẹ́ fún mi àní fún àwọn àṣírí àti mọ àní ìgbésẹ̀ láti gbé àní láti mọ ọ̀nà tí màá tó láti mọ ní ògo yẹn láti mọ tójú ọ̀nà àní láti lè débi ògo láti mọ fọ nínú ògo òṣìṣẹ́ ọlọ́run ayérayé ìyìn ògo láti pẹ́ fún rẹ títí ayé lè ní òmò rẹ ní mọ̀ orúkọ rẹ ga agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run àánú ọlọ́run orí ọ̀fẹ́ ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi ti mímọ́ ti gbogbo agbára tó fi jẹ́ ọlọ́run ní àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ọlọ́run àánú ọlọ́run orí ọ̀fẹ́ àánú àti orí ọ̀fẹ́ ni mo béèrè fún o ti gbogbo agbára tó fi jẹ́ ti gbogbo ọ̀nà tó bá fi jẹ́ ọlọ́run ni bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí olúwa sọ mi di mímọ́ dárí gbogbo orúkọ jẹ́ ẹ̀ṣẹ̀ mi jì mí olúwa sọ mi di mímọ́ dárí gbogbo tíṣà sídè mi jì mí olúwa sọ mi di mímọ́ ní orúkọ Jésù Kristi àìsí gbogbo tó fi jẹ́ lọ nínú àánú àti orí ọ̀fẹ́ rẹ ó yá sọ mi di mímọ́ bàbá ó yá sọ mi di mímọ́ ọmọ ó yá sọ mi di mímọ́ ìmọ̀ ayérayé ọlọ́run ọ̀gá ògo bàbá àní mo béèrè fún dárí jíṣẹ́ látòkè wá bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí bàbá sọ mi di mímọ́ àdárí gbogbo orúkọ já mi jì mí olúwa sọ mi di mímọ́ dárí gbogbo àṣírí mi jì mí olúwa sọ mi di mímọ́ nípa àánú àti orí ọ̀fẹ́ tó ga jùlọ ọlọ́run àánú ṣàánú fún mi dárí sí mi agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa
àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta, orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ àti iṣẹ́ òun fẹ́rẹ̀ tó wà tó dúró títí láláyìí. Bàbá ẹ̀jẹ̀ Jésù tó sọ ní káfárí fi wẹ̀ mímọ́, fi sọ mi di mímọ́. Kí ni gbogbo ohun tí ń ṣe àkọsílẹ̀ búburú àdára gbogbo tá a kọ nípa mi, ẹ̀jẹ̀ Jésù tó sọ ní káfárí pa gbogbo ẹ̀rẹ́. Kí ni gbogbo ohun tí ń ṣe ohun tí ò fògo fún Ọlọ́run tí ọ̀dà ti ń bẹ nínú ayé mi àbí tí ń bẹ lọ́mọ àbí àwọn ìwà tí mò ń wù tí inú Ọlọ́run alẹ́ dùn sí, àti kí ni gbogbo tí ń ṣiṣẹ́ àwọn ọ̀tá àwọn nǹkan níbi nínú ayé mi, ẹ̀jẹ̀ Jésù tó sọ ní káfárí fi palẹ̀ gbogbo ẹ̀mọ́ kó láì mi fa tutù gbogbo kúrò, àní kò sì dáná sun wọn, ọ̀yà sọ mi di mímọ́ pátá nínú rẹ̀, àní ní ẹ̀kan sí ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àfi wẹ̀ mọ́ fi sọ mi di mímọ́, àní níbi gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo níwájú ènìyàn gbogbo, ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀rọ̀ káfárí àkọ́mọdá mi láàrin àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi, ayérayé bàbá nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ nítorí ìṣòǹfẹ́ rẹ̀ tó wà àti àánú rẹ̀ tó dúró títí láláyé ni, ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárí bó béèrè fún, ọ̀yà fi wẹ̀ mọ́ fi sọ mi di mímọ́, ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfárí bó béèrè fún bàbá, ọ̀yà fi wẹ̀ mọ́ fi sọ mi di mímọ́, àríkí ni gbogbo àní àwọn àkọsílẹ̀ tá a kọ nípa mi níbi ní búburú ní àdára pátápátá láì kù síbi kankan, ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárí ọ̀yà fi pa wọ́n rẹ̀, ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ ọ̀yà pa gbogbo rẹ̀, ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ ọ̀yà fi pa gbogbo rẹ̀, ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ ọ̀yà pa gbogbo rẹ̀ pátá, ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ ní káfárí ọ̀yà pa gbogbo rẹ̀ pátá láì kù síbi kankan ní orúkọ Jésù Kristi, ayérayé bàbá ọbẹ̀ mi mímọ́ o mẹ́ta nínú ọkọ̀ nítorí ìṣeun fẹ́ àtàánú rẹ̀ tó wà tó dúró títí láláyé, ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárí ọ̀yà fi wẹ̀ mímọ́, ọ̀yà fi sọ mi di mímọ́, ayé fi wẹ̀ mímọ́, ọ̀yà fi sọ mi di mímọ́. Kí ni gbogbo àwọn ìwà tí ó fògo fún Ọlọ́run tí mo Ọlọ́run àdùn sí èyí tí mò ń wò, kí ni àwọn nǹkan tí ń bẹ lọ́wọ́ mi tí mò ń gbé káàkiri tí mo Ọlọ́run àdùn sí, àbí kí ni àwọn nǹkan tí ń bẹ ní àgọ́ ara mi tí mò ń rò àbí tí mò ń gbégbèsè lé lórí àyè tí mo Ọlọ́run àdùn sí, àbí kí ni àwọn nǹkan tí ń ṣiṣẹ́ àwọn ọ̀tá àwọn kan níbi nínú ayé mi ṣe tí inú Olúwa bàbá lápapọ̀ kó gbogbo wọn jáde pẹ̀lú agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ káfárí ni, ọ̀yà àríkó wọn dànù kó sùn wọn kó dáná sun wọn, ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ káfárí ọ̀yà palẹ̀ gbogbo wọn mọ́ kó nu ayé mi pátá, ọ̀yà àríná orun wọn kó dáná sun wọn, ọkọ̀ kó tó gbọdọ̀ rẹ̀ yàbí nípa agbára ní ayé mi mọ́ nítorí pé tìrọ Ọlọ́run àyè ṣe, ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ ọ̀yà fi wẹ̀ mímọ́, ọ̀yà fi sọ mi di mímọ́, fi wẹ̀ mímọ́, ọ̀yà fi sọ mi di mímọ́, àní ohun gbogbo pátápátá tí ó fògo fún Ọlọ́run tí mo Ọlọ́run dùn sí èyí tó wà lọ́wọ́ tó wà nínú ayé mi tó wà nínú gbogbo tí wọ́n máa ṣe àbí gbogbo tí ṣe àwọn ẹ̀ka ìní àwọn ọ̀tá ènìyàn gbogbo, ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àpàlẹ̀ gbogbo wọn mọ́kò ní ayé mi láì kó ọyọkọ àyípa gbogbo wọn palẹ̀ gbogbo mọ́kò ní ayé mi tí gbogbo palẹ̀ mọ́kò ní ayé mi ọ̀yà kó wọn dànù ọ̀yà kó dáná sun wọn ọ̀yà sọ mi di mi wọ́n wáta Ọlọ́run yẹ wẹ̀ mí mọ́ sọ mi di mi nípa ẹ̀jẹ̀ Jésù Kristi lẹ́ẹ̀kan sí o mo kí Ọlọ́run ayé láti ti bu agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni nítorí ìṣe nǹkan àtàánú ẹ̀ tó wà tó dúró títí láyé, ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ fi wẹ̀ mí mọ́ ọ̀yà fi sọ mi di mímọ́, ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ fi wẹ̀ mí mọ́ ọ̀yà fi sọ mi di mímọ́ tí gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo níwájú èèyàn gbogbo, ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárí ọ̀yà mi dá mi láre, ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ fi dá mi láre, ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ fi dá mi láre, ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ dá mi láre, ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ fi dá mi láre, ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ dá mi láre ṣe, ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ dá mi láre, ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ dá mi láre, ẹ̀jẹ̀ Jésù tó Kristi tó sọ̀rọ̀ káfárí ọ̀yà mi dá mi láre, àìní gbogbo ọ̀rẹ́ ọ̀yà mi dá mi láre, ayé ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ fi wẹ̀ mímọ́, ọ̀yà fi sọ mi di mímọ́, ọ̀yà fi wẹ̀ mímọ́, fi sọ mi di mímọ́, ayé mi kò di mọ́ pátá òògùn àti ìlú rẹ̀ àdìkí òun kò ti ṣiṣẹ́ tàṣẹ kọ́ níbi kọ́ ẹ̀kọ́ mẹ́sì ní pàtàkì lórí ayé mi mọ́ gbogbo tí òfófó fún ẹ̀kọ́ mẹ́sì ní pàtàkì lórí ayé mi mọ́ nítorí òògùn àti ìlú rẹ̀ àfẹ́ Jésù rẹ̀ mọ́ sọ mi di mọ́ pátá ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, ayérayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí mo fi lè mọ gbóhùn rẹ̀, èyí tí mo sì fi lè mọ kí ni ìfẹ́ rẹ̀ àti ìgbésẹ̀ tó yẹ kí n gbé ní àwọn àkókò kọ̀ọ̀kan, ìjẹ́ pé sì lè mọ gbé wọn bó títọ́ àti bó ṣe yẹ. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Èyí náà mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí, èyí náà mi mímọ́ àti agbára mo béèrè fún ọ bàbá gbé wọ̀ mí lódìdí, èyí náà mi mímọ́ àti agbára rẹ̀ ayérayé òwe gbé wọ̀ mí lódìdí, èyí tí mo fi mọ pọ̀ ní àkọ́tún ọgbọ́n ìmọ̀ òye àti ìmísí àtàṣọ rẹ̀, àní láti mọ gbọ́ ohùn rẹ̀, láti mọ mọ ohùn rẹ̀, àní láti mọ ní òye nípa ohun gbogbo tí wọ́n bá fi hàn mí tí wọ́n bá mi sọ, àti láti mọ àwọn ìgbésẹ̀ tó tàbí láti gbé, àti láti mọ dáwọn ìgbésẹ̀ bó tàbí bó ṣe dáwọn àkókò tó wọ̀ láti ní ẹ̀sùn kò tí ara ẹ̀sùn tó wọ̀ bàbá ẹ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀, ẹ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀,
àtòbíjọ kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ mímọ́ jọ àní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo bèrè fún agbéwọ̀ mi lódìdí àtòbíjọ kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ èyí tí àtòjúmọ́ fi lè ṣe pàbàtà èyí tí mo fi mọ̀ pọ̀ ní àkọ́tọ̀ ọgbọ́n ìmọ̀ àti àtìmísí rẹ̀ àyìn láti mọ gbóhùn rẹ̀ àyìn láti mọ gbóhùn rẹ̀ yàtọ̀ àyìn láti mọ ní òye nípa gbogbo nǹkan tí wọ́n bá fi hàn mẹ́ àyìn láti mọ gbé àwọn ìgbésẹ̀ tó tàbí ìgbésẹ̀ tó yẹ àyìn gbogbo tàbí ìgbésẹ̀ ẹgbẹ́ olóòdò tó bá fògo fún ọlọ́wà rẹ̀ bàbá kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ bàbá kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ àyà kún fún ẹ̀mí àtàgbára ilé ẹ̀mí àtàgbára mo fi máa gbé wọn lórí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi amen. wọ́n fi ìtara gbàdúrà yìí gbọ́ mi tí Jacob kò bá kún fún ọgbọ́n ìmọ̀ àti Ọlọ́run àti agbára Ọlọ́run ni àti bọ́ lọ́wọ́ Lámánì àna rẹ̀ tí ń ṣe arákùnrin ìyá rẹ̀ kò bá ti ṣe ṣe o pàápàá kò bá ti ṣe ṣe so nítorí agbára Ọlọ́run ọgbà àti màtí Ọlọ́run tó wà nínú ayé rẹ̀ ló jẹ́ kó ní òye ìgbésẹ̀ tó yẹ kó gbé láti mọ bó lòun ó sì bọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń dágbére fún ni wípé yọ̀ǹda mi kí n lọ ṣùgbọ́n nígbà tó yá ó rí wípé kéde bí Lámánì sí ń gbé sọ́tún ní gbé sósì bí sí ń gbé sọ́tún ní gbé sósì so tóun náà tí ọba jẹ́ nìkan tó ṣe kíni tó kún fún àní agbára àti ọgbà àti màtí Ọlọ́run ni wo kọba sí Lámánì kú jọjọ ogbó rẹ̀ ni kọba gbé pátápátá ìyọba sì jẹ́ jọjọ okú rẹ̀ ni so fún ìdí èyí tí wọ́n bá ń sọ fún ọ pé gbàdúrà yìí mò ń sọ fún lójoojúmọ́ èmi gẹ́gẹ́ fúnra mi wọ́n lẹ́sàrí pé mò ń gbà kí lórí tó fà mọ́ dodo pé sọ ìgbà tí mo bá àtúnkì tó gbà ta ni wọ́n káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mò ń sọ tó bá gbà ìwọ ọwọ́ rẹ ló kù sí kò sí lọ́wọ́ ti tèmi o kò sí lọ́wọ́ ti tèmi o kálukú ló ní tiẹ̀ o èmi gan ní tèmi náà o orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ ayíra ẹ kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi lè ní ìtara àti ìgboyà láti mọ gbégbèsè lọ́gán nígbà tí wọ́n bá sinmi níyè àbí tí wọ́n bá bá mi sọ̀rọ̀ lórí okòwò kan Olúwa kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi lè ní ìgboyà àti ìtara láti mọ gbégbèsè lọ́gán nígbà tí wọ́n bá sinmi níyè àní sí ohun kan àní nípa tí wọ́n bá sì bá mi sọ̀rọ̀ nípa ohun kan nípa agbára àti àṣẹ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí ayérayé iná mi mímọ́ àti agbára mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí àtòbíjọ iná mi mímọ́ àti agbára mo béèrè fún bàbá gbé wọ̀ mí lódìdí èyí tó jẹ́ wípé nígbà gbogbo ní ọjọ́ gbogbo àní èmi ò lè mọ pọ̀ ní ọgbọ́n ìmòye àti mísà ìsára rẹ̀ àti ìgboyà láti lè mọ gbégbèsè lọ́gán nígbà tí wọ́n bá sinmi ní oṣù ohun kan àyíká tí wọ́n bá pàmì sọ lórúkọ ohun kan bàbá iná mi mímọ́ àti agbára mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí láti òkè ọba kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ ṣe àyà kọ́ mi fún iná mi àti agbára rẹ̀ èyí tí mo fi mọ̀ pọ̀ ní àkọ́tọ̀ ọgbọ́n ìgboyà àti mísì rẹ̀ àyè tí mo fi mọ̀ pọ̀ ní ìgboyà àti ìtara àyè láti mọ gbégbèsè lọ́gán nígbà tí wọ́n bá bá mi sọ lórí ohunkóhun kan àbí nígbà tí wọ́n bá sinmi ní oṣù ohunkóhun kan àbí nígbà tí wọ́n bá fi ohunkóhun kan mi láti ṣe bàbá iná mi mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún Ọ̀yá gbé wọ̀ mí iná mi mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún Ọ̀yá gbé wọ̀ mí bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ àyè láti lè pọ̀ ní ìgboyà láti lè pọ̀ ní ìtara àyè ní ọgbọ́n ìmòye àti mísì rẹ̀ àyè láti mọ gbégbèsè lọ́gán àyè láti mọ gbégbèsè lọ́gán àyè lọ́nà tó bá ti náà wọ́n tó bá yẹ àyè láti mú kí ògùn ọjọ́ ti bàbá kún fún ẹ̀mí mímọ́ ńlá kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi mọ̀ pọ̀ ní àkọ́tọ̀ ọgbọ́n ìmòye àti mísì rẹ̀ àti ìgboyà àti tara láti lè mọ gbé àwọn ìgbésẹ̀ tó àti ìgbésẹ̀ tó yẹ nígbà tí wọ́n bá sinmi ní èso ohunkóhun kan èyí tẹ́nikẹ́ni ò sì ń lè sí láti dá mi dúró àbí dí mi lọ́wọ́ àbí dé mi lọ́nà àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi iná mi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè bàbá gbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára mo béèrè fún bàbá gbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára mo béèrè fún ayérayé ya gbé wọ̀ mí lódìdí èyí tó yẹ pé nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi àní kì yóò ṣe ohun kan tí ó lè dì mí lọ́nà àní láti mọ gbá àwọn ìgbésẹ̀ tó dá ìgbésẹ̀ tó yẹ nígbà tí wọ́n bá bá mi sọ tí wọ́n bá sọ̀rọ̀ kan fún mi tí wọ́n bá sì ní èso ohun kan iná mi àti agbára tí mo fi mọ pọ̀ ní ọgbọ́n ìmòye àti mísì rẹ̀ ní ọ̀tún lójoojúmọ́ àní ìgboyà ní ìtara àní láti mọ gbégbèsè gbogbo pátápátá tọ́ba yẹ
fún mi àì nígbà tí ọba fún pè síta àbí nígbà tí ọba sì ní sóhun kankan àbí tí ọba bá mi sọ̀rọ̀ kan àìlọ́gọ́ àìjẹ́nikẹ́ni àtagbára kan kò ní yóò ṣì láti dá mi dúró. Olúwa kún fún ẹ̀mí àtagbára rẹ̀, bàbá kún fún ẹ̀mí àtagbára rẹ̀, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo bèrè fún agbóhùn mi lódìdí, iná ẹ̀mí mímọ́ àti agbára mo fún agbóhùn mi lódìdí, èyí tí mo fi mọ̀ pọ̀ ní àkọ́tún ọgbọ́n ìmọ̀ àti rẹ̀, àìláti mọ̀ àwọn ìgbésẹ̀ tó tà tó yẹ láti gbésẹ̀, àìláti mọ̀ ọ̀nà tó yẹ kí n gbígbà, àìtí mo fọ̀ pọ̀ lọ́pàá láti mọ̀ ọmọ kó jẹ́ kí n rìn mọ́, àìgbésẹ̀ yẹ kí n gbé nígbàkúgbà tí ọba fún pé tẹ́ni kẹ́ni àtagbára kábọ̀ kò ní sí láti dámi àbí dìmú àbí dèmi lọ́nà. Bàbá kún fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára rẹ̀, Olúwa kún fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára rẹ̀, Olúwa kún fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Mo ní ìdánilójú pé òun gba àwọn àdúrà yẹn, ó sì rí àwọn àdúrà yẹn gbà. So tó bá rí gbà bó kí o kú oríire, tó bá rí gbà èèmọ̀ tí mo lè sọ lé lórí bí a kì í tún kí o kú oríire náà ni èmi ò lè dáhùn sí. Ṣùgbọ́n mo mọ̀ pé kí ni òun rí gbà nítorí pé mo ní ìdánilójú pé ìwọ gangan fúnra rẹ ọ̀fẹ́ wà lójú kan náà. So kó rí gbà ní ìwúrí títí mi nítorí pé kí ni kájọ mọ́ sọ̀rọ̀ nínú ògo ní iyì, kájọ mọ́ yan fada nínú ògo òun ní iyì. Kò sí ìkankanbẹ̀ ní pé kí ni kémi kí n wà nínú ògo kí wọ́kọ̀ wá wà ní ìsàlẹ̀ no èmi ò rí iyì àti ìwúrí kankan nínú eléyìí. So fi ìtara gbà nítorí pé kí ni gbó ẹnì kọ̀ọ̀kan wà lọ́lọ́run dá tògótògó, kò sí ẹni tó náà dá tògótògó àyàfi ẹni tó ń gangan fúnra rẹ̀ tí kò bá fẹ́ lògo rẹ̀ nìkan ní àtúkù. So káwọ́ méjèèjì sókè, porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, ètí mo fi lè pọ̀ sí ní ọ̀tún jù tàtẹ̀ wá lọ, ní iná àrá àjòlérun nínú rẹ̀, àpáta ìdìbò nínú rẹ̀, láti mọ́ fàtú, láti mọ́ fàlú rẹ̀, láti mọ́ jórun, láti mọ́ lọ̀lúlú gbogbo tí ń ṣe àwọn ìkànnì, àwọn ọ̀tá, àwọn adánidúró, àwọn afọ̀pọ̀ ìlú ṣòfò, àwọn adínlọ́wọ́ láti mọ́ lè gbé ìgbésẹ̀ tọ̀tọ̀ ìgbésẹ̀ tó yẹ gẹ́gẹ́ bí àṣà àti ìfẹ́ rẹ̀ nínú gbogbo àbí láti mọ́ lè ṣe ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́ àti àṣẹ rẹ̀. Bàbá kọ́ mi fún ẹ̀mí àtàgbà láti mọ́ ọ̀run wọn, láti mọ́ fàtú gbogbo náà mi, àwọn tí mo fẹ́ kéèyàn débi ga, tí mo fẹ́ kéèyàn láṣeyọrí ayọ̀ àdúrà rẹ̀ rà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá iná mi mímọ́ àti agbára mo bèrè fún agbóhùn mi lódìdí, ayérayé iná mi mímọ́ àti agbára mo bèrè fún agbóhùn mi lódìdí, ìwọ Ọlọ́run àwọn ọmọ ogun iná mi mímọ́ àti agbára mo bèrè fún agbóhùn mi lódìdí, ìwọ Ọlọ́run tí àní iná àjọlọ́run sáájú rẹ̀ nígbà gbogbo níbi tó bá lọ, iná mi mímọ́ àti agbára mo bèrè fún agbóhùn mi lódìdí. Ọ̀yá àjùtà àtẹ̀yìnwá lọ ní ọ̀tún ní ojoojúmọ́. Ọ̀yá wà mọ́ mi pọ̀ ní ìwà mọ́ sọ bí ti iná àti àrá àjọlọ́run nínú rẹ̀, wà mọ́ mi pọ̀ ní agbára àti láti mọ̀ jẹ́ iná àrá àti àjọlọ́run nínú rẹ̀, wà mọ́ mi pọ̀ ní ojoojúmọ́ ní ọ̀tún láti mọ̀ jẹ́ àpáta ìdìgbòlò ìlọlúlú, àní fún gbogbo àwọn ìkànnì ìlọlúlú, àní gbogbo alágbogbo gbogbo ní ọ̀tún lójoojúmọ́ nínú rẹ̀. Olúwa àní gbàgbọ́ lọ́jọ́ gbogbo níbi gbogbo yòókù lè wà, gbogbo àwọn tí wọ́n pẹ́ àwọn ìka ènìyàn ayọ̀lẹ́nà nínú àfa àpò ìṣòfò àdáńdó sójú kan náà ni àní pẹ̀lú agbára àti àṣọ rẹ̀, àní kọ́ mọ́ di ìfàtútù gbogbo kó lójú ọ̀nà mi, àní kí ló mọ́ di ìlọ̀lú pátá kó lójú ọ̀nà mi, àní kọ́ mọ́ di jíjó ohun tẹ́rú àtàwọn àti gbogbo agbára wọn lọ́nà mi. Bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ àtàgbára rẹ̀, àyà kọ́ mi fún lẹ́mìí mímọ́ àtàgbára rẹ̀, àyà kọ́ mi fún lẹ́mìí mímọ́ àtàgbára rẹ̀, títà kí wọ́n wá gbọ́ sọ mi di iná àti ara jóni nínú rẹ̀, àtúbọ̀ sọ mi di àpáta ìdìbò nínú rẹ̀ sẹ́, ìjẹ́pẹ́ ìkẹ́ tó wá kọlù máa fọ́tò ìkẹ́ tó máa sọ̀kọ̀ láti mọ̀ lòlò, àní gbogbo wíkìbí tí wọ́n bá wà gbogbo ìkẹ́ tó wá pẹ̀ ní ayọ̀lọ́nà ní àfihàn nínú àdánidúró àfàwọn kọ́lù ṣòfò, àìdí lọ́wọ́ láti ṣe fẹ́rẹ̀ àti láti ṣe rere, àní láti rògbòdò, àní tí gbogbo, àní màmú fa àwọn tó, àní má sì mọ̀ tó wọn tẹ́rọ, àní tí gbogbo, àní màmú ọkọlọ, má sì mọ̀ lọ́wọ́ lórí pápátá àti àwọn àti gbogbo agbára wọn. Bàbá kọ́ mi fún lẹ́mìí àtàgbára rẹ̀, má kọ́ mi fún lẹ́mìí àtàgbára rẹ̀, àyà kọ́ mi fún lẹ́mìí àtàgbára rẹ̀. Bàbá nínú sọ mi di náà àti ara àtàpátá ìwọ́ pátá nínú rẹ̀ sẹ́, ìjẹ́pẹ́ ẹnikẹ́ni onílé ní pàtàkì àti ìjókòó àti ìlera àti náírà. Bàbá kún fún lẹ́mìí àtàgbára rẹ̀ sẹ́ ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè. Olúwa kọ́ mi fún lẹ́mìí àtàgbára rẹ̀, nínú rẹ̀ sọ mí di ẹ̀rù ńlá àti jìnnìjìnnà nínú rẹ̀ ju ti àtẹ̀yìnwá lọ fún gbogbo àwọn ìka ènìyàn, fún gbogbo àwọn ẹnibi, fún gbogbo àwọn ènìyàn búburú. Olúwa kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ sẹ́, sọ mí di ẹ̀rù ńlá àti jìnnìjìnnà fún gbogbo àwọn ẹnibi ẹni búburú àwọn ìka ènìyàn. Gbọ́ mi mọ̀ tó ń rọ létí, tó bá di ẹ̀rù àti jìnnìjìnnà nínú Ọlọ́run, ó rí wípé kí ni kì yóò ṣe ohun bí kan tá ó ṣe ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́sì fi jìrẹ̀ múlẹ̀ tí ó jẹ́ ohun olóró tí ó ṣe níbi. Èrí pé nígbà tí wọ́n bá ta ọ́ lọ́fà ibi, ọfà yìí yóò padà lọ bá ẹni tó ta ibi, yóò mọ̀ padà sọ̀rọ̀ níbi, àṣàṣe mọ̀ padà sọ̀rọ̀ alásàsì, ègbẹ́ mọ̀ padà lọ bá elépè, bẹ́ẹ̀ ni ègún mọ̀ padà lọ sọ ẹni tí ó fran ègún pátá sínú ayé rẹ̀. Wọ́n yà túmọ̀ sí pé ìwọ gangan fúnra rẹ̀ wọ́n á mọ̀ pé ní òòṣà gẹ́gẹ́ bí wọ́n ṣe pé Gídíọ́nì ní
ó sà nítorí pé gbogbo ẹnikẹ́ni tó bá jìjì sí ọ pé parun ni yóò mọ parun nípa ìdá ọwọ́ ara rẹ̀. So mò ń sọ lè fọ ọmọ fẹ́ kí ẹ̀rọ kó sí kó lè bá àmọ́ bó ló ṣe ṣe pàtàkì tó láti gba àdúrà yìí. Káwọ́ méjèèjì sókè. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nínú rẹ̀ ẹ̀ á sọ bí díẹ̀ ẹ̀rọ àti jìnnìjìnnì lánàá rẹ̀ pátápátá ju tàjẹ̀ wa lọ fún gbogbo àwọn tí wọ́n pe àwọn ní ìka ènìyàn àwọn ayọ̀lẹ́dà nínú àfọkúnjá ní àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mọ́bìnrin bàbá gbé wọ̀ mí lódìdí. Ayérayé kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Àtòbíjọ́ kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Olóore ọ̀fẹ́ kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Èdè ayé mọ́bìnrin kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ó ju ti àtẹ̀yìnwá lọ, ọ̀yà sọ bí di ẹ̀rù láti jìnjà nínú rẹ̀ pátápátá. Àní pátápátá ju tẹ̀wé sọ bí di ẹ̀rù láti jìnjà nínú rẹ̀ sẹ́ fún gbogbo àwọn ìka ènìyàn àwọn ẹni bí ẹni búburú pátápátá. Ìjẹ́ pé kì yóò ṣẹ́ẹ̀dì kẹ́ni tí ó gbòòrò rẹ̀ àbí tí ó gbòòrò àbí tí ó gbòòrò mi àìní bí kíbi tí ó bá wà àìní tí jìnnìjìnnì ò ní bò mọ́lẹ̀ àìní tí ò ní dàbí òkò àìní tí ò ní ṣòfò dànù bàbá kọ́ mi fún lẹ́ẹ̀mí àtàgbára rẹ̀ sẹ́ àyà kọ́ mi fún lẹ́ẹ̀mí àtàgbára rẹ̀ nínú rẹ̀ ẹ̀ sọ mi di ẹ̀rù náà ẹ̀ sọ mi jìnnìjìnnì náà fún gbogbo ẹnikẹ́ni yòówù kó wù kó jẹ àìní tí wọ́n pè àwọn ní ìjọba òkùnkùn àìní ìjọba ìkànnì àwọn ẹni bẹ́ẹ̀ búburú ni àìní bí kíbi yòówù kó wù kí wọ́n lọ àbí bí kíni wà àìní orúkọ Jésù Kristi ọ̀yà kọ́ mi fún lẹ́ẹ̀mí àtàgbára rẹ̀ ọ̀yà kọ́ mi fún lẹ́ẹ̀mí àtàgbára rẹ̀ ọ̀yà kọ́ mi fún lẹ́ẹ̀mí àtàgbára rẹ̀ nínú rẹ̀ ọ̀yà sọ mi di ẹ̀rù náà àìní jìnnìjìnnì náà èyí tí àkìyèwò tí gbogbo ti èyí tí ń dàbí padà sórí ilé àṣẹ padà sí ìpè padà sórí ilé pé bàbá ayakun fún ẹ̀mí àtàgbára rẹ̀ sẹ́ ayakun fún ẹ̀mí àtàgbára rẹ̀ àti kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ mímọ́ jùlọ ayakun fún ẹ̀mí àtàgbára rẹ̀ nínú rẹ̀ pátápátá ayà sọ mi di ẹ̀rù lọ́jọ́ tí wàá lọ sọ mi di jìnnìjìnnì náà nínú rẹ̀ pátápátá lọ àìní ẹ̀rù tí ń gbé ẹ̀rù mi jìnnìjìnnì tí ń gbé ẹ̀rù mi àìní ẹ̀yẹ àti jìnnìjìnnì náà nínú rẹ̀ èyí tí pàgbó tí ṣe májẹ̀mú àwọn kan níbẹ̀ gbogbo májẹ̀mú búburú jẹ́ olùkún fún ẹ̀mí àtàgbára rẹ̀ ayakun fún ẹ̀mí àtàgbára rẹ̀ àti olùkún fún ẹ̀mí àtàgbára rẹ̀ sọ mi jìnnì àtàrà nínú rẹ̀ pátápátá sí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún lẹ́ẹ̀mí àtàgbára rẹ̀ gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi ìpè mi ire mi ọ̀yà kò di gbígbà fún pàpàtà aláàkútì bí kankan mo ṣe tààtì lò wọ́n sẹ́ Ọlọ́run èyí tí mo ṣe nínú ipò pé mọ̀ dọ́gbọ́n sí yẹn ó tó gẹ̀ èyí tí mo ṣe nínú ipò wípé kí ni mo là kàkà mo fagbára kàkà ṣe rere yìí ó tó gẹ̀ bàbá iná mi mímọ́ àti agbára rẹ̀ dà olùwàgbéwọ̀ mi gbogbo tí ń ṣe tọ́lá ti pín mi ọ̀yà àyà kún mi mo fẹ́ gba gbogbo ẹ̀ padà kún fún ẹ̀mí àtàbà kí bẹ̀rẹ̀ sí ní rí gbogbo ẹ̀ padà kí bẹ̀rẹ̀ sí ní gbogbo ẹ̀ gbà padà àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi iná mi mímọ́ àti agbára rẹ̀ mo bèrè fún ọba gbé wọ̀ mí lódìdí àyà iná mi mímọ́ àti agbára mo bèrè fún ọba gbé wọ̀ mí lódìdí àjùlọ kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ ó àìní gbogbo àkókò tí mo lò àìní ló wípé àìní bọ́ dọ́gbọ́n sí tó gẹ̀ gbogbo àkókò tí mo lò nínú pé mo fi agbára káká ṣe rere tó gẹ̀ àìní gbogbo àkókò tí mo lò nínú àìní pé àìní mọ́ lélele mọ́ bá àìní mọ́ bọ́ ó tó gẹ̀ ayérayé bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ àtòjọ kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbà kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ ọ̀yà gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi pè mí eré mi ayọ̀ mi ti pẹ̀lú ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn akínbẹ̀rẹ̀ sí gbórígbó ìgbà báyìí ẹgbẹ́ ọkọ̀ bẹ̀ sí di gbígbà padà fún báyìí àdìgbò ọkọ̀ bẹ̀ sí di gbígbà padà fún báyìí àyìn láti mọ lílo láti mọ rí wọn lò olúwa kí ọkọ̀ bẹ̀ sí di gbígbà padà fún báyìí gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi pè mí eré mi ayọ̀ mi gbogbo àyíká àti jùlọ àti kúrò àti tó ti bọ̀ sọ̀rọ̀ mọ́ lọ́dọ̀ tí pé ní àyíkọ́ bẹ̀ sí di gbígbà padà fún báyìí bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára rẹ̀ olúwa kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára rẹ̀ olúwa kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára rẹ̀ gbogbo tí ṣe ayé mi akínbẹ̀rẹ̀ sí gbàgbọ́ ẹ̀ padà báyìí àyíkọ́ bẹ̀ sí di gbogbo ìgbà padà báyìí àyíkọ́ ọkọ̀ bẹ̀ sí di gbígbà fún láì múni àkàndá ni gbogbo ọkọ̀ bẹ̀ sí di gbígbà padà fún láì múni àkàndá ni gbogbo ọkọ̀ bẹ̀ sí di gbígbà padà fún láì múni àkàndá ni ayé rẹ̀ bàbá kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára olúwa kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára fi àjùmọ̀ àti tóbi rẹ̀ ránṣẹ́ olúwa kún fún ẹ̀mí àti agbára rẹ̀ gbogbo tí ń ṣe láti gbé mi láti bẹ̀rẹ̀ sí gbogbo ẹ̀kọ́ bẹ́yà láì kò sí gbogbo ẹ̀kọ́ nítorí òògùn àti inúògùn rẹ̀ bàbá kún fún ẹ̀mí àti agbára mo sẹ́ni mọ́ lórúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run tẹ̀bí wọ́n lọ́lọ́run ìkórè ìwọ tí ń bùkún ẹ̀dá ọ̀yà kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ kí n bẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ nítorí pé ìrànlọ́wọ́ àtọ̀dọ̀ rẹ̀ nìkan ni tí wá fún mi ìrànlọ́wọ́ sì fún mi níbi kankan lẹ́yìn ọ̀dọ̀ rẹ̀ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti mọ kórè ayọ̀ nígbà gbogbo ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi Olúwa gbé wọ̀ mí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún yá gbé wọ̀ mí lódìdí ayérayé ò iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún yá gbé wọ̀ mí lódìdí àtóbi jùlọ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún yá gbé wọ̀ mí lódìdí ní orúkọ Jésù
Jésù Kristi tí gbogbo agbára tó fi jẹ́ gbogbo ọ̀rọ̀ tó fi jẹ́ lọ́rùn ni ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àìtúndà ìṣọ́ra ní akọ́dà sílẹ̀ ó yá kọ́bẹ̀ ti di kíkó fún báyìí ó yá kí bẹ̀rẹ̀ ti ní kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àìtúndà ìṣọ́ra ní akọ́dà sílẹ̀ tó bẹ̀ tí kí o ṣẹlẹ̀ ti gbà ó Olúwa Ọlọ́run ayérayé o yà sáà ti fi di rẹ̀ múlẹ̀ wípé àní aago mi yóò kún àkùnwẹ́ ti tó pé ó dàrú lèmi lórí Ọlọ́run ológo jùlọ nítorí ọ̀rọ̀ rẹ̀ àìtí wọ́n gbé gàdú gbogbo orúkọ dàbí ń pè ọ lọ bàbá kún fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ó yá kí bẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àìtúndà ìṣẹ́kù rántí ìrànlọ́wọ́ kankan kò sí fún mi níbi kankan bí kò sí àtọ̀dọ̀ rẹ̀ nìkankan ìwọ nìkan sólò lọ́kàn tí mo ní àtọ̀dọ̀ rẹ̀ ní ìrànlọ́wọ́ mi ti wà ìwọ sì ní Ọlọ́run olùkórè ìwọ tí kòkó ti fi fún ni bàbá ní orúkọ Jésù Kristi iná mi mímọ́ àti agbára rẹ̀ dà Ọlọ́run yẹn agbéwọ̀ mi lódìdí iná mi mímọ́ àti agbára mo béèrè fún Ọlọ́run agbéwọ̀ mi lódìdí ó yá kí bẹ̀rẹ̀ sí ní kórè àyè lọ́pọ̀lọpọ̀ ìkórè àyè tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún rẹ̀ ìtókún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn rẹ̀ bùpẹ́ látòkè wá ìtókún fún ògo ọ̀la àti wàtí gbéga aṣaṣọ́rí rẹ̀ àti gbogbo ṣíṣe orí rẹ̀ pápá látòdọ̀ rẹ̀ wá bàbá ẹ̀kún fúnlẹ̀ ní àtàgbà láti mọ kórè àyè lọ́pọ̀lọpọ̀ ní àdúgbò dáìlì ṣẹ́fẹ́ ẹ̀dá kọ̀ọ̀dà ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀ tí kò ṣẹlẹ̀ àti gbà débi wípé àní àmọye gba àwọn ènìyàn àní ó sì mọ jàǹfà nínú rẹ̀ ayé wọn sì mọ kún fún ògbà tí lógo rẹ̀ bàbá kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ ńlá kún fagbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fagbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fagbára rẹ̀ bàbá kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sí. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìwọ ọ̀sẹ̀ yìí ọ̀yà bẹ̀rẹ̀ sí ní ṣò èso rere fún mi sẹ́ àṣẹ ni kì í ṣàbà ìwọ ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ ọ̀yà ṣò rere fún mi sẹ́ ọ̀yà bùkún mi lọ́pọ̀lọpọ̀ àti gbogbo tó wà nínú rẹ̀ tọ́lọ̀ ń dá pátápátá ọ̀yà ṣe mí lóore ràpàtà orí àkàkàtàn orí àwàmọ́ oríjìnì àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbọ́ ìwọ ọ̀sẹ̀ yìí èmi ọ̀dàlábàmú àṣẹ ni olórúkọ ti bàbá ọmọ ẹ̀mí mímọ́ kì í ṣe nípa agbára àti ọgbà àtìbàtì lèmi ń sọ̀rọ̀ àìmọ̀ sọ̀rọ̀ nípa àṣẹ àti agbára Ọlọ́run alààyè ẹni tó dá ọ̀run àti àti gbogbo tó wà nínú rẹ̀ ẹni tó gbé ọ̀rọ̀ rẹ̀ ká ti gbogbo orúkọ rẹ̀ lọ èyí tó bá ti fi jẹ́ múlẹ̀ ọmọ aláṣẹ lèmi ṣe kébì kí n pàṣẹ fún ti ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè ìjẹ́ mo pa ní àṣẹ ní orúkọ Jésù Kristi owó ọ̀sẹ̀ ní orúkọ Jésù yà fi orere tẹ̀mí lọ́rùn ṣe àìnínú rẹ̀ yà fi orere tẹ̀mí lọ́rùn àìní ti gbogbo ti ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè tí ó ń farahàn nínú rẹ̀ ní orúkọ Jésù Kristi ọ̀yà fún orere gbogbo tẹ̀mí lọ́rùn ọ̀yà àní fún orere ṣìkẹ́ mi kọ́bátà ọ̀yà kó ohun orere ayọ̀ fún mi sẹ́ ọ̀yà àní mú mi ṣe orere nínú rẹ̀ sẹ́ ọ̀yà mú mi ṣàṣeyọ̀ nínú rẹ̀ ọ̀yà mú mi dẹ́lẹ̀ bùkún fún nínú rẹ̀ ọ̀yà mú mi dẹni títayọ̀ nínú rẹ̀ ní orúkọ Jésù Kristi mọ́sọ̀ mọ́ pàṣẹ àní ìwọ ọ̀sẹ̀ yìí ní orúkọ tí bàbá ọmọ ẹ̀mí mímọ́ ọ̀yà àní fi ọ̀sẹ̀ gbé mi ọ̀yà àní bùkún mi lọ́pọ̀lọpọ̀ nínú rẹ̀ sẹ́ ọ̀yà fi orere tẹ̀mí lọ́pọ̀lọpọ̀ àní ní àní tó dẹ̀ ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ sílẹ̀ ọ̀yà kó gbogbo tí ń ṣe orere fún mi sẹ́ àìpọ̀ gbogbo ti ṣẹ́wọ́ lọ́wọ́ àlàyé tí ó fà hàn nínú rẹ̀ ọ̀yà yọ̀ọ̀dá gbogbo tí ń ṣe rere fún mi ọ̀yà fún orere ayọ̀ kẹ́mi ọ̀yà fún orere ayọ̀ wà mí rè ọ̀yà bọ́ fún orere ayọ̀ yọ̀ọ̀dá gbogbo tí ń ṣe rere fún mi sẹ́ ní àdì tó dá iṣẹ́ ọ̀dà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ nípa agbára àti àṣọ lọ́wọ́ àlàyé. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ gbọ́ ohun gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run àlàyé pátápátá ọ̀ ń pàṣẹ ni o ẹ gbọ́ ohun gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè pátápátá ọ̀yá ẹbẹ̀ ṣíṣe mi lóore kí ògo tẹ́nikẹ́ni ò rí lórí nínú ọ̀ràn mi kọ́bẹ̀ sì di lò fún mi ibi gíga tó lógo tó tẹ́nikẹ́ni ò dé nínú ọ̀ràn mi kébì kí n bẹ̀rẹ̀ sí ní débẹ̀ àṣírí ayọ̀ tó ga tó ta ọjọ́ tẹ́nikẹ́ni ò ṣe nínú ọ̀ràn mi kébì kí n bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bọ́ sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé láti inú májẹ̀mú àti agbára Ọlọ́run alààyè wa ẹni tí kì í dá májẹ̀mú rẹ̀ ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ ohun gbogbo tí ṣiṣẹ́ owó Ọlọ́run alààyè pàápàá ohun gbogbo tí Ọlọ́run dá ọ̀yá láti àkókò lọ ọ̀yá ẹ̀bẹ̀ tó mi láti mọ ṣe mí lóore ní gbogbo ọ̀nà àdẹ́bẹ̀ tó láti mọ ṣe mí lóore àní ní gbogbo ọ̀nà àdẹ́bẹ̀ tó mi láti mọ ṣe mí lóore ohunkóhun tí ọ̀nà ìyẹn ọkàn mi àdẹ́bẹ̀ tó mi láti mọ ṣe mí lóore àṣẹ ní orúkọ ti Jésù Kristi ìjọba ti fi jẹ́ ẹ̀mẹ́pẹ́ ní orúkọ Jésù kí gbogbo kan wọlé àti pé kò ṣe ohun tí a béèrè fún àìní orúkọ tí bàbá ní orúkọ tí Jésù Kristi èyí tí ẹ̀mí ò lè rí ìgbà láti ọ̀rọ̀ wa ìjẹ́ mo pa ní àṣẹ ní orúkọ Jésù gbogbo tí ṣe owó náà wà láàyè ọ̀yà àdẹ́bẹ̀ tó mi láti mọ ṣe mí lóore àdẹ́bẹ̀ tó mi láti mọ ṣe mí lóore ògo tẹ́nikẹ́ni ò rí lórí nínú ọ̀ràn mi ọ̀yà
àríkèmí kí bẹ̀rẹ̀ sí ní rí lọ báyìí àṣírí ayọ̀ ohun rere tó ga tó lógo jùlọ ìtẹ́nikẹ́ni ò ṣe rí nínú ọ̀rọ̀ mi ọ̀yá kémi kí bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbéga tó ga tó tayọ jùlọ ìtẹ́nikẹ́ni ò rí nínú ọ̀rọ̀ mi ọ̀yá kí bẹ̀rẹ̀ sí ní rí ọ̀yá ògo tí ṣìlẹ̀kùn rẹ ayọ̀ ògo ìbùkún àti àṣírí ayọ̀ tí kò sì fẹ́ ní kárí nínú ọ̀rọ̀ mi ọ̀yá kọ́ bẹ̀rẹ̀ sí ṣe fún mi báyìí ní orúkọ Jésù Kristi àìríbọ̀ sọ̀rọ̀ àṣẹ tẹ̀lẹ́sẹ̀ ọ̀yá ohun gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ ọlọ́wà ní tọ́lọ̀ dọ́pọ̀ bẹ́ta ọ̀yá àìrẹ́bẹ̀ tó mi láti mọ ṣe mí lóore àìrẹ́bẹ̀ tó mi láti mọ ṣe mí lóore ẹ̀bẹ̀ tó láti mọ ṣe mí lóore ẹ̀bẹ̀ tó láti mọ ṣe mí lóore ọ̀yá ní gbogbo ọ̀nà àní ògo tẹ̀nikẹ́ni ò rí lórí nínú ọ̀rọ̀ mi àìkébìkẹ́ bẹ̀rẹ̀ sí ní rú báyìí ohun rere tẹ̀nikẹ́ni ò ṣe rí nínú ọ̀rọ̀ mi ọ̀yá kẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí àní gbogbo àṣírí àìtẹ́nikẹ́ni ò ṣe rí nínú ọ̀rọ̀ mi àìkébìkẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí àní àwọn ìgbéga tí ọ̀tọ̀ sẹ́nikẹ́ rí nínú ọ̀rọ̀ mi àkọ́bẹ̀ sí tọ́sí báyìí àwọn oore ọ̀fẹ́ àti àánú àti ojú àti ìrànlọ́wọ́ tẹ̀nikẹ́ni ò rí báyìí nínú ọ̀rọ̀ mi ọ̀yá kẹ́ bẹ̀rẹ̀ sí ní rí bá ògo àní ayé ògo ayọ̀lá tẹ̀nikẹ́ni ò dérí nínú ọ̀rọ̀ mi ọ̀yá kẹ́ bẹ̀rẹ̀ sí báyìí ní orúkọ Jésù mọ̀ sọ̀rọ̀ àṣetẹ̀lé ohun gbogbo tí ṣiṣẹ́ wọ́n lọ yá ẹ̀bẹ̀ tó láti mọ̀ ṣe yé mi lóore àti láti mọ̀ láti lè rí gbogbo àpò ìwòrò nípa agbára àti àṣọ náà wà láyé agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àṣẹ ọ̀rọ̀ yàrá àṣẹ àti agbára ọ̀rọ̀ rẹ sínú ayé mi bàbá ìwọ Ọlọ́run àṣẹ ọ̀rọ̀ tó gbé ọ̀rọ̀ rẹ ga ju gbogbo orúkọ rẹ lọ rá àṣẹ àti agbára ọ̀rọ̀ rẹ sínú ayé mi ò tún gbọdọ̀ wà bákan náà mọ́ ayé mi gbọdọ̀ tẹ̀síwájú rere látàkùn ayé mi kó ní tẹ̀síwájú rere tògótògó ọmọ ní kó mọ kó tògótògó kó ní tẹ̀síwájú rere tọ́látọ́lá kó ní tẹ̀síwájú rere ìjẹ́ pé ní gbogbo níbikíbi tí mo bá dé ayé ọmọ ti pàṣẹ mi ní orúkọ gbogbo orúkọ rẹ ga àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá ìwọ Ọlọ́run ọ̀rọ̀ tó gbọ́rọ̀ rẹ ga ju gbogbo orúkọ rẹ lọ ìwọ Ọlọ́run ọ̀rọ̀ tó fi ọ̀rọ̀ dá ohun gbogbo ìwọ Ọlọ́run tẹ́ pé ìwọ ní ọ̀rọ̀ láti ẹ̀kọ́ ṣe ọ̀rọ̀ síwà pẹ̀lú Ọlọ́run rẹ nípasẹ̀ oṣù fi dán ohun gbogbo ọ̀rọ̀ àṣẹ àti agbára rẹ mo béèrè fún bàbá sọ̀rọ̀ àṣẹ àtagbára ẹ̀sùn ayé mi ayé sọ̀rọ̀ àṣẹ àtagbára ẹ̀sùn ayé mi àní sọ̀rọ̀ àṣẹ àtagbára ẹ̀sùn ayé mi o àní orúkọ Jésù Kristi ayé mi ò tún gbọdọ̀ wà bákan náà mọ́ ayé mi ò tún gbọdọ̀ wà lójú kan náà mọ́ ayé mi ò tún gbọdọ̀ wà ní ayé mánéjì mọ́ ayé mi ò tún gbọdọ̀ ràkóró mọ́ ayé mi ò tún gbọdọ̀ mọ́ yí lójú kan náà mọ́ bàbá ayé padà rere pé wọ́n kó dé báyé nǹkan bàtàlẹ̀ kò síbi kankan ayé padà rere náà kó dé báyé nǹkan bàtàlẹ̀ kò síbi kankan ayé padà rere náà kó dé báyé nǹkan bàtàlẹ̀ kò síbi kankan ooo bàbá tí gbogbo agbára tó fi jẹ́ lọ́rùn ni ọ̀yà rà àṣàtàgbẹ̀rẹ̀ rẹ̀ sún ayé mi kọ́ bẹ̀rẹ̀ sí ní fọ̀ nínú ògo ayé mi kọ́ bẹ̀rẹ̀ sí sáré nínú ògo ayé mi kọ́ bẹ̀rẹ̀ sí jọba nínú ògo àríkè bẹ̀rẹ̀ sí jọba nínú ògo sẹ́ àríkè bẹ̀rẹ̀ sí pàṣẹ nínú ògo àríkè bẹ̀rẹ̀ sí fọ̀ níbi gíga Olúwa àríkè mi kí n kó ní ayé má ní ṣiṣẹ́ àríkè ìjẹ́ tó ń gbẹ̀nu ọ̀la àìjẹ́ pé níbi kí gbogbo tí wọ́n bá dé àní àwọn yóò mọ orí tóbi ọlá àti wàá tí owó agbára nínú ayé mi èyí ó sì mọ mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àríkè ọmọ ní àyà àti dídúdò àti láti yin orúkọ lógo nípasẹ̀ mi bàbá ọ̀yà sọ̀rọ̀ àṣẹ àtagbára ẹ̀sùn ayé mi ọ̀yà sọ̀rọ̀ àṣẹ àtagbára ẹ̀sùn ayé mi kó gba ipa rẹ̀ pọ́pátá àdé mi kó gba ipa rẹ̀ pọ́pátá nítorí òwò àti ìlógo rẹ̀ ni bàbá ọmọ mi mọ́ ológo káyé mi kọ́ bẹ̀ sí fún togotogo owó rere bóyá kọ́ bẹ̀ sí ẹ̀sùn òfin láti mọ̀ ṣe nítorí òwò àti ìlógo rẹ̀ ni mo ṣe kéwu. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí aláàánú ìrànlọ́wọ́ mi ẹ kàn mí lára láti mọ jíjà mi fún mi ìdíwọ́ ìdènà kankan kò sí fún yín mọ́ kò sí fèmí náà mọ́ ìṣẹ̀lẹ̀ wo ló máa ṣẹlẹ̀ tí ẹ fi kàn mí lára kí ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ gbogbo ẹ̀yin olórí aláàánú ìrànlọ́wọ́ mi èyí tí a ti ránṣẹ́ láti bí mímọ́ àti àti ránṣẹ́ láti àti sóni wa láti mọ tìmí lẹ́yìn láti mọ ọ̀rọ̀ mi láti bí mímọ́ wá orí àdébẹ̀sí kẹ́mi láti mọ jíjà mi fún mi sẹ́yìn àdébẹ̀sí kẹ́mi láti mọ jíjà mi fún mi ìṣẹ̀lẹ̀ wo ló máa ṣẹlẹ̀ kí ló tó máa ṣẹlẹ̀ èyí tí a fi kàn mí lẹ́yìn àti àfi jíjà mi fún mi èyí tí a fi pàdé ara wa tí a fi jíjà mi fún mi èyí tó yẹ kí n tọ̀ èyí tó yẹ kí n tọ̀ mi wá àdégbé akẹ́bẹ̀sí tọ̀ mi wá ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ tí a fi tọ̀ mi kí ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí èyí tó yẹ kí n tọ̀ lọ ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ tí fi tọ̀ lọ kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí èyí tó yẹ ká pàdé ara wa ni níbi kan ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ tí a fi pàdé akọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ní orúkọ Jésù Kristi ya àdébẹ̀sí jíjà mi fún mi àdébẹ̀sí jíjà mi fún mi láti sọ bí jẹ́ òògùn ayérayé tó tàn tí ó gòrò tó dára tó lóògùn jùlọ ètò tóbi jọ tẹ́lẹ̀ kẹ́lẹ́ olópa àbídáwó bùdà àbídádó àbí fún àwọn ẹlẹ́mọ̀ èyí láti sọ bí jẹ́ aláṣẹ àyẹ̀wò rere pápátá láti mọ gbogbo rẹ̀ wá sí láìkú síbi kankan àti láti mọ gbòòrò sí fún rere láti mọ jẹ́ orí sáà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sì fìdí rẹ̀ múlẹ̀ láti mọ lékè sáà nígbà gbogbo àyìn láti mọ ní àṣẹ láti mọ nígbà gbogbo àyìn láti mọ jẹ́ aṣọ tó jẹ́ aṣọ lọ tí orí gbogbo tí ń jẹ́ ogun tí tẹ gbogbo tí ogun mọ́lẹ̀ pápátá ọ̀yà àdébẹ̀sí kẹ́mi láti mọ jẹ́ àmì fún mi ṣe àdébẹ̀sí kẹ́mi láti mọ jẹ́ àmì fún mi kì í ṣe fún ènìyàn bí òkòlè fún ògùn àti ìlógun Ọlọ́run aláṣẹ àyìn kì í ṣe fún bí ó ti pé fún ògùn àti ìlógun rẹ àdébẹ̀sí kẹ́mi láti mọ jẹ́ àmì fún mi nípa àṣẹ àtàgbára Ọlọ́run àdébẹ̀sí kẹ́mi láti mọ jẹ́ àmì fún mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa
àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀yin wọlé pé ní ìka ènìyàn ayọ̀lẹ́nà ní àfọkúnjà ní ayé mi tẹ́ pé ní adádúsùn àfàkókò ẹni ṣòfò èmi ọ̀fẹ́ mẹni tẹ́ ń ṣe gẹ́gẹ́ bí Sódómù àti Gòmórà àti irun dànù nípa ìbínú Ọlọ́run rẹ̀ ẹ̀yin náà nípa ìbínú Ọlọ́run rẹ̀ ẹ̀rùn dànù àti gbogbo agbára yín àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ó ẹgbọ́ gbogbo ẹ̀ tẹ́ pé ní ìka ayọ̀lẹ́nà ní àfọkúnjà ní ayé mi gbogbo ẹ̀ tẹ́ pé ní àfàkókò ẹni ṣòfò àdánisójójú kan náà tẹ́ sọ pé kò sí tọ́jọ́ èmi ò ní lọ́nà náà àti tẹ́ sọ pé ẹ̀wò mi ti ń gba yàrá já ó ní ọ̀fẹ́ mẹ́ni tẹ́ ṣe fẹ́ mọ bóòlù ẹ̀sìn jùlọ síbẹ̀ sí súnmọ́ sí mi tó ìfẹ́ mọ bí tẹ́ wà ìjẹ́ mọ sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé gẹ́gẹ́ bí bí ìnáwó ṣe rú Sódómù àti tó ṣe rún dànù ọ̀yá àní ìbínú Ọlọ́run mo pè lásòrò yín o ọ̀yá àní àti ẹ̀ ti gbogbo ẹ̀rún dànù àní àti gbogbo agbára yín ẹ̀rún dànù àní àti gbogbo ẹ̀rún dànù ìtòpọ̀ ọlọ́sẹ̀ ti fìdí rẹ̀ múlẹ̀ pé kí o sọ àtàjọmọ́ sí wà láàyè ní orúkọ Jésù Kristi ọ̀yá àní gẹ́gẹ́ bí ìbínú Ọlọ́run ṣe rú Sódómù àti Gòmórà àní tó ṣe rún dànù ìbínú Ọlọ́run ọ̀yá mo pè sórí yín o ọ̀yá ẹ̀rún dànù àní àti gbogbo agbára yín ẹni yòówù kò wù kẹ́ yẹ bí yòówù kò wù kẹ́ wà àní gẹ́gẹ́ bí a ṣe fìdí rẹ̀ múlẹ̀ láti ẹ̀nà Ọlọ́run àmógun wáyé pé àmúyọ́ bí ẹ ti wà nílẹ̀ mọ̀ ẹ̀jẹ̀ náà àmúyọ́ àní jíjẹ̀ rẹ̀ ìjìnlẹ̀ rẹ̀ lẹ́jọ̀ rọ̀ ọ̀yá àní ẹbẹ̀ sí ìrúndanù àti ẹ̀sìn gbogbo agbára yín sẹ̀ ní orúkọ Jésù Kristi àní ẹbẹ̀ sí ìrúndanù ní orúkọ Jésù Kristi àti ẹ̀sìn gbogbo agbára yín àní láìsí tàbí ṣùgbọ́n kankan àánú àti ọ̀fẹ́ síkò àní kòrò ayé yẹn gẹ́gẹ́ bó síkò lórí àmọ́ ìlọ́jọ́ kìíní àná ni àní tá a sì borí tá a sì lọ gbórí ọkọ̀ sórí yìí ọ̀yá ní orúkọ ẹbẹ̀ sí ìrúndanù kòrò agbára yín àní gẹ́gẹ́ bí ètò àti ètò amọ́ni ó ṣe ṣe púpọ̀ gẹ́gẹ́ àní gbogbo tí ṣiṣẹ́ agbára àti ètò àti mọ́yé àkọ́bẹ̀ sí ṣùkú payé gẹ́gẹ́ tí kàlá fúnra yín bẹ́ẹ̀ ni orúkọ yìí padà aṣọ ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mọ́dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún títí ọba àtàgbára lórí ayé mi fún ìjẹ́rìí wà láyé rẹ ní ọ̀tún ní gbogbo rìn àjò ọjọ́ tuntun ní nípa ẹ̀kọ́ nípa àdúrà nípa orí pápá jùlọ fún èyí tí Sátánì tí wọ́n sọ dasán nípa iná tó mú lọ tí ò jẹ́ kó fi tiẹ̀ dí wa lọ́wọ́ láti lè gbọ́ ìyè láti lè gba èrè àti ìṣẹ́gun lọ́dọ̀ rẹ ní ọ̀tún àdúrà ọpẹ́ wàdà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá o ṣé ọmọ o ṣé ẹ̀mí mímọ́ ṣé atóbìsọ bàbá gba ọpẹ́ àti ìyìn fún ìjẹ́rìí agbára rẹ ní gbogbo ọ̀nà nígbà gbogbo ọjọ́ gbogbo láàrin wa pápájọ fún ọjọ́ tòní fún gbogbo àṣepáyọ̀ tí wọ́n ṣe láàrin wa fún ìjẹ́rìí agbára tí wọ́n ṣe ní ayé nìkọ̀ọ̀kan wa àní fógo tí wọ́n ṣe ní ayé nìkọ̀ọ̀kan wa àní fún gbogbo tí ń ṣe ètí Sátánì àtàrí kí àtijọ́ gbogbo ètí wọ́n sọ dátọ̀ sọdọ̀ fò nípa iná tí wọ́n mú lọ tí wọ́n lọ pa àwọn ilé tí wà lọ́wọ́ ògo ní forúkọ rẹ nítorí pé wọ́n jẹ́rìí wà láyé rẹ pé ìwọ ni Ọlọ́run lẹ́yìn rẹ kò sọ Ọlọ́run kankan mọ́ Ọlọ́run ògo bàbá gba ọpẹ́ olùwàgbà ẹ̀yìn olùwàgbà ọpẹ́ olùwàgbà ẹ̀yìn ìyìn forúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ ògo ní forúkọ rẹ ọ̀wọ̀ ayérayé àjùlọ bàbá gba gbogbo ògo ẹlẹ́dàá nítorí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ wọ́n múlẹ̀ rí ẹ̀rásì mi ṣe wípé nígbà tí wọ́n bá yan lọ́nà kan wọ́n sà lọ́nà méje ètò pé wọ́n fà jùlọ rẹ hàn àní ó mà tí wọ́n yan lọ́nà kan àní nípa mímọ́ náà wọ́n mú kí wọ́n sà lọ́nà méje ìwọ sì kọlù wọn pẹ̀lú àtàgbára rẹ ìwọ sì tẹ̀síwájú pẹ̀lú agbára rẹ ògo ní forúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ fún gbogbo àṣìwájú tó ṣe ní ayé nìkọ̀ọ̀kan wa mo sọ wípé ṣe bàbá fún gbogbo àṣìwájú tí wọ́n ṣe láyé mi mo sọ pé ògo ní forúkọ rẹ ẹ̀mí àwọn olùgbọ̀n pé tí wàá ṣe kẹ́ òyà síwájú àti àmọ́ ìbá gbogbo ògo lọ iná mi mímọ́ àti agbára tó bọ̀ sọ ìdìbò sọ̀kalẹ̀ láti bọ̀ sọ àṣetàgbára kan bó sọ̀kalẹ̀ láti bọ̀ mú kí àní ògo yìí kó tó bọ̀ jẹ́ ìdìbò sì jẹ́ tirẹ̀ lọ láti bọ̀ ìrìn ní àríwá bójú bó ṣe rìn lọ láti bọ̀ kọ́ wájú bó ṣe kọ́ wa lọ láti bọ̀ fi àjùlọ rẹ̀ bó ṣe fi hàn àní ẹnì kọ̀ọ̀kan wájú wọ́n àtàwọn 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 tí wọ́n wò wá jẹ́ ká ẹwọ́ ayé ẹnì kọ̀ọ̀kan kó tó bọ̀ fún ọ kó tó bọ̀ rí ògo àti wájú bó ṣe rí lọ láti bọ̀ rí àdó bá ṣe rí lọ ọwọ́ agbára kó tó bọ̀ fún àwọn ẹnì kọ̀ọ̀kan bó ṣe fara hàn lọ kí gbogbo ògo yóò tó bọ̀ jẹ́ nípa bójú bó jẹ́ tirẹ̀ o ṣe jẹ́ pé wọ́n ṣe bẹ̀ bàbá mi mímọ́ títí ògo ọ̀yàn láti mọ̀ jẹ́ tirẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi àpẹẹrẹ kan lẹ ti rí wo nípa iná tí wọ́n mú lọ ara àwọn ète Sátánì nìyẹn láti má jẹ́ wípé kí ni kí ènìyàn lè ṣe ìfẹ́ Ọlọ́run alààyè sọ àárín mo fi ń yọ mo tún fìdí rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ta kà tán tá ti gbọ́ tán ní òní wípé kí ni mo sì gbẹnikẹ́ni láàyè láti dí ọ lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ tọ́lọ́run fẹ́ kó gbé ohun tọ́lọ́run bá ní kó ṣe kankan tó bá ní kó gbé ìgbésẹ̀ kan wo gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ lọ́wọ́ ohun tó bá lè lò fún kò mọ̀ tó bá tó ẹgbẹ́ kò mọ̀ lọ́ba lè fi fọ́ lórí dànù kò lè gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run bá ti fẹ́ wo kéésì dandan ní kó bá yẹn ẹni tí ó bá ṣe wọ̀ yọ sọnù kọ́ mọ bá tiẹ̀ lọ kú ọ kó lè sí kíni kó lè bá mú kí ètò Ọlọ́run kó lè bá wá kó lè bá gbégbèsè tọ́tọ́tọ́ yẹ láti mú kí ètò Ọlọ́run kan wá sí ìmúṣẹ inú ayé rẹ ní orúkọ Jésù Kristi àti ẹ̀yin àti èmi ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ète rere àti ìtòrò tọ́lọ́ ní fún ayé wa ní orúkọ Jésù gbogbo ènìyàn wà sí ìmúṣẹ gbogbo ìgbésẹ̀ tó ṣe kẹ́ni kọ̀ọ̀kan wọ́n gbé àti gbé wọn yóò rọrùn fún wa ẹnikẹ́ni ò sì ní pàtàgbára láti dí wa lọ́wọ́ láti lè gbé àwọn ìgbésẹ̀ yẹn ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen.
ẹ jẹ́ ká kọrin wa. Ìwọ lọ́lọ́run òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run adánimọ̀ gbàgbé, ìyìn dúró de ọ lẹ́nu mi ayérayé. Ìwọ lọ́lọ́run òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run adánimọ̀ gbàgbé, ìyìn dúró de ọ lẹ́nu mi alpha omega. Ìwọ lọ́lọ́run òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run adánimọ̀ gbàgbé, ìyìn dúró de ọ lẹ́nu mi ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mẹ̀mí mímọ́ adá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn. Mẹ́ta lọ́kan gba ọpẹ́ àti ìyìn, atóbijù gba ọpẹ́ àti ìyìn, olórí ọ̀fẹ́ gba ọpẹ́ àti ìyìn. Lẹ́ẹ̀kan sí amọ̀rírì rẹ̀ títóbi rẹ̀ lórí ayé nìkọ̀ọ̀kan wa àti àwa tí a wà níbí àti gbogbo àti wọ́n gbogbo àti wọ́n wò wá láti panupọ̀ láti ṣera wa ní ọ̀kan níwájú rẹ̀. La sọ wípé kí o ṣé bàbá, o ṣé ọmọ, o ṣé mímọ́. A sọ wípé kí ni títí ayé àwa ò mọ yẹn láàmú gbórúkọ rẹ̀ ga nítorí pé títóbi ni ìwọ ni ọlọ́lẹ́yìn ẹ̀kọ́ tó sọ́lọ́ rẹ̀ mímọ́. Ògo yẹn láti pẹ́ ní forúkọ rẹ̀ nígbà tá a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Oore ọ̀fẹ́ ti bàbá, ti ọmọ, ti ẹ̀mí mímọ́, ó ṣúre fún wa, ó bùkún wa, ó gbé wa ró, ó sọ wa dayọ̀, ó ṣe tiwa ní rere. Ayé wo tó mọ ìkorò dààmú àti ní àtòṣì mọ́ gẹ́gẹ́ bí èṣù àtijọba òkùnkùn Sátánì ṣe múfù ní òní tí wọ́n lè dí wa lọ láti lè tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run alààyè nípa náà tí wọ́n mú lọ láyé. Ẹnikẹ́ni ò tún ní sí àtagbá kò ní sí mọ́ láti dẹ́ ẹnikẹ́ni wá dúró láti mọ fọ̀ nínú ògo, láti mọ ṣe rere, láti mọ mú ìrànlẹ́ wá sí ìmúṣẹ, láti mọ ṣàṣeyọrí ayọ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní gẹ́gẹ́ bí Ọlọ́run sì fi àìṣe kéè òkùnkùn àní kó dí wa lọ́wọ́ nípa ìdí àti èrò Sátánì láti mọ ìka lè tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ̀ lórúkọ Jésù. Gbogbo tí ń ṣe kó àjọpọ̀ àwọn kan ní ẹnì kọ̀ọ̀kan ní pípa pátá lórí ẹnì kọ̀ọ̀kan ó dòfò pátá. Àní iṣẹ́ òkun àìsàn tàkàn kò tún ní pàtàkì lórí ayé wa mọ́. Bẹ́ẹ̀ ni orí kò yí padà àdáṣẹ́gun lọ títí láláì. Oore ọ̀fẹ́ tí mo bẹ̀ mọ́ ti fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Hallelujah méje o. Hallelujah, 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 hallelujah. Gbogbo fa lókè. Àmín, àmín.